Káàbọ̀ sórí ìkànnì tó tó ẹlẹ́gbẹ̀ẹ́ mi àti máa pílẹ̀ fún yín tó bá jẹ́ ìtàkùn lè da àpò ẹ̀ bá àkóso àtẹ̀lé àti comment tó tẹ̀lé náà jẹ́ àǹfààní tó ń lọ lórí ìkànnì sẹ́rí fídíò yẹn ọ̀rọ̀ àṣírí ńláńlá ló tún yẹpẹyẹpẹ síbẹ̀ bọ̀ ẹ mẹ́ẹ̀ká fi ọ̀pá pọ̀lọpọ̀lọpọ̀ ejò kí ẹ̀wò dúdú yìí. Welcome on board. Njẹ Ẹ̀kálẹ́ mi ò fẹ́ pẹ́ púpọ̀ lálẹ́ but I'm going to make my point clear. I saw some people's comments concerning mega testimony. If mega testimony come from Ile-epo, if she mentioned my name, any criminal or I don't know anything tó bá fún wa níbẹ̀ yẹn jẹ́ ká mọ̀. Apart from you giving me an evidence of mega testimony, do not mention mega testimony on my platform. Ẹjọ́ tó wà níwájú Ọlọ́run, ẹjọ́ tó wà níwájú Ọlọ́run kọjá rádaràda o. Mo bẹ̀ yín, mi fẹ́ gbọ́ anything. Mi ò bẹ́ẹ̀ mo communicate. We are discussing a very, very technical issues that has destroyed the Yoruba community. We are talking about Gistlover destroying the talented ones, the hardworking ones. If you dare mention mega testimony on my platform, I'll block you. If mega testimony mentioned my name or gives any criminal content concerning my personality, let me know. You don't understand? Nigeria and mega testimony be put any phone number, put the address. And I've said this and I'll repeat it. If you stay in Nigeria, tó bá dé mo bara ẹ, Ọlọ́run sọ pé bó ṣe máa rìn títí ẹnìyẹn. Do you understand? I have a focus. My focus is on Gistlover. Because Gistlover national issue ni. Ọ̀pọ̀lọpọ̀ tó wáyé lásán tó wá wòran ẹgbẹ́ ẹ̀ lè rí Gistlover bí national issue. Kí ló wà? Maybe later. Maybe by you don't understand. Ẹni tí kéèsì ò bá ní mí nìyẹn má má dárúkọ lórí péjì mi. Tí mega testimony bá dárúkọ mi tó bá fún wa ní content tó lè indict lẹ́mìí ìtorí ẹ̀ la ṣe lófin. If anybody dares to write mega testimony on my comment section, you don't understand? I'm a journey. I'm a block any straight in it. So you understand? Ali wà nínú ẹ̀ṣẹ̀ kaníkòrò fẹ́ máa kù sí. À ń sọ̀rọ̀ case tó wà very, very sensitive. Kí ni mega testimony fẹ́ máa dárúkọ mi lórí page ṣé ó ń ta aṣọ ni àbó ń talẹ̀? Àbí kí ló dé mi àti ẹ̀pà bí mo jẹ́ lówó? So if mega testimony mention my name and she gives any criminal or any indicting content, let me know. I'll sort it out lọ́wọ́ kan. We must have been pay. If you have a phone number, if you have address, if you live in Nigeria, it's better kó lọ wá ṣẹ̀ṣẹ̀. Tó bá níṣẹ́ blackmailing ló fẹ́ yàn láàyò. Kan tójú ẹ bá rí orí ni. Am I communicating? Never ever mention mega testimony on my platform. Anyway. Gistlover, come over here. Question tá ń béèrè ńsìn ni pé ta ló pa Mohbad? Báwo ni ikú Mohbad ṣe rí? I have a lot of content here. I have a lot of materials here, rather, not content. And I have a lot of evidences here. Kí ló pa Mohbad? Kí ló pa Mohbad?
ta ló ní ète àti pa Mohbad? Kí ni wọ́n pa Mohbad fún kọ̀kọ̀kọ̀? Ṣé mọ̀ pé it's been long Gistlover has been pushing us around. Gistlover has been playing everybody like a baby. But this time around, it's not going to be the same thing. Gistlover, your hand is here. As a matter of fact, Lizzy Anjorin is your karma. Now, I will bring some evidences tonight. Mo lè má parí àwọn evidence yẹn lálẹ́ yìí. I will bring some evidences tonight. Mo ní àwọn videos kan lọ́wọ́ tí mo máa play. Tí very dark man wà ńbẹ̀ tí mo máa play. Tí èèyàn kan náà wà ńbẹ̀ tí mo máa play. Then mo fẹ́ lọ gbé chat Gistlover wá. You don't understand? Ipa tí Gistlover tó pa àwọn èèyàn kan lánàá kò ní pa Sam Larry àti Naira Marley bẹ́ẹ̀. Red yẹn ń kọ́. Ìyẹn ni mo fẹ́ mi feel. I don't want this one. Ẹ délé padà. Inú red yẹn ni mo fẹ́. Kí ni ó pa Mohbad fún? Lójú èmi àti Gistlover dẹ̀ ń pa àwọn èèyàn. Tó bá dẹ̀ ti pa wọ́n tó máa fi òkú wọn kọ́yàn lọ́rùn. You don't understand? Now, let me go straight to the point. Agbọ̀nràn kìíní kan afẹ́fẹ́ ló ń bá lọ. You don't understand? So, a ní case tó wà nílẹ̀. Anybody má wá fi case àwọn tí ò ṣe kíni kó má wá. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ibà. Mo ní a lot of. Ṣé mọ̀ pé bàbá Ìjẹ̀ṣà? Ṣé mọ̀ pé wọ́n sọ pé bàbá Ìjẹ̀ṣà rape? Ṣé mọ̀ pé wọ́n ti gbà tí bàbá Ìjẹ̀ṣà gba endorsement 15 million naira from one properties company? Ṣé mọ̀ pé ìgbà yẹn ni Gistlover sọ pé bàbá Ìjẹ̀ṣà rape ṣá? Ṣé mọ̀ pé ìgbà yẹn ni Gistlover find it worthy láti set bàbá Ìjẹ̀ṣà up? Ṣé kí n fi evidence yẹn hàn yín nísìn or kí n fi hàn yín later? Mo fẹ́ kẹ́ ẹ wo bí Gistlover ṣe operate. Ṣé kí n fi evidence yẹn hàn yín nísìn or bá ṣe ń lọ nínú show yẹn ẹ rán mi létí màá dẹ̀ fi hàn yín. Mo ti sọ fún yín rí or mi rí evidence yẹn. But lálẹ́ yìí mo ní oore ọ̀fẹ́ láti ní evidence yẹn. Láti ọjọ́ tí bàbá Ìjẹ̀ṣà ti ń forí kulẹ̀, Gistlover sọ pé bàbá Ìjẹ̀ṣà rape rí. Ṣé kí n fi hàn yín nísìn àbí ká postpone ká tó máa lọ sí case Mohbad? Mo fẹ́ kẹ́ ẹ máa dé bí Gistlover ṣe operate. Gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ní fojú sunkún ọmọ ẹ bọ́ síwájú. Ẹ̀yin abiyamọ tẹ́ ti ṣòfò ọmọ ẹ sún sẹ́yìn. Ṣé kí n fi hàn yín? Ṣé kí n fi hàn yín? Ẹ wò. Àti máa yọ kámẹ́rà lọ kámẹ́rà bọ̀. Anyway, no problem. No problem. Ẹ jẹ́ kí n fi hàn yín. Ẹ wò. Ẹ ti rí orúkọ Properties Limited yẹn. Bring to your attention of our customer and members of Kini general public that Mr. Omiyinka Olanrewaju James aka Baba Ìjẹ̀ṣà has ceased to be our company's brand ambassador following his recent misconduct, which is antithetical to our company's value. Shetiri. For those of you on Instagram, for those of you on Instagram, màá kàn tẹ̀ later. Okay, fi hàn yín náà. So nǹkan tó wá ń ṣe mí sí ni pé so bàbá Ìjẹ̀ṣà gba ambassador worth 15 million naira. Nígbà yẹn náà ni pé bàbá Ìjẹ̀ṣà rape. Bàbá Ìjẹ̀ṣà ò dẹ̀ rape tẹ́lẹ̀ kó tó gba ambassador. Lẹ́yìn tó rape tán ni Gistlover wá sọ wípé bàbá Ìjẹ̀ṣà rape. Okay. Ṣé mọ̀ pé mo ti sọ̀rọ̀ yìí rí? Ṣé mọ̀ pé mo ti sọ̀rọ̀ yìí rí pé bàbá Ìjẹ̀ṣà gba ambassador
ṣe rántí gbogbo ambassador mo ní moment tí bàbá Ìjẹ̀ṣà gba ambassador ni bàbá Ìjẹ̀ṣà ní Gistlover sọ wípé ó rape. Tẹ́ bá wá wò pẹ̀lú ti Naira Marley nígbà tí it's not this one èyí tó ní tẹnu ẹgún yẹn tẹ́ bá wo ti Naira Marley náà ó ṣe jẹ́ pé ìgbà tí Naira Marley gba ambassador lọ́dọ̀ NDLA ni Mohbad kú. Ó ṣe jẹ́ pé ìgbà tí Naira Marley gba ambassador lọ́dọ̀ NDLA ni Mohbad kú. Tẹ́ bá rántí dáadáa mo ti sọ́rí mọ́ mi ò ní mo ti wá kódà mi ò rántí company tó endorse ẹ̀. Èèyàn kan ló wá pàkíyèsí mi sí nírọ̀lẹ́ yìí málẹ̀ yìí wọ́n wá forward ẹ̀ sí mi. So apparently nígbà tí bàbá Ìjẹ̀ṣà gbogbo ẹ̀yin abiyamọ ẹ̀yin single mothers ẹ̀yin married women tẹ́ ẹ̀ fi èrò kan tọ́ ọmọ yín ẹ̀yin tẹ́ ẹ wà nílùú òyìnbó tẹ́ ẹ̀ ń ṣe 2 shiftings 4 shiftings 5 shiftings so definitely ọjọ́ tí àwọn ọmọ yín tí wọ́n bá gba ambassador bí Ìjẹ̀ṣà àbí bí Naira Marley àbí tí wọ́n ralé bí Lizzy Anjorin àbí tí wọ́n wed bí Lizzy Anjorin àbí tí wọ́n ṣí shopping mall bí Lizzy Anjorin so ǹjẹ́ gbàdúrà kí Gistlover ṣẹlẹ̀ sí wọn. Tẹ́ bá wo bí Gistlover ṣe operate Gistlover ò sọ òtítọ́ kankan o ìṣe ni Gistlover ń wú àwọn Yorùbá tó ṣe bí ẹni tó fẹ́ mókè ó dẹ̀ kọ́ tí wọ́n lò mú bọ̀ ìjọ ẹ fún mi wọ́n mi nì. Má bínú ẹ̀yin èèyàn mi ẹ tí mo dìde. Kí ló pa Mohbad? Ẹ jẹ́ ká listen sí àwọn videos yìí. Ẹ jẹ́ ká listen sí àwọn videos yìí. Ẹ jẹ́ ká listen sí mbọ̀. Ẹ jẹ́ ká listen sí àwọn videos yìí. Now. Mo máa gbé evidence tèmi náà wá. Mo máa gbé evidence tèmi náà wá. Mo wá fídíò very dark man yẹn. Mo wá fídíò very dark man. Mo wá fídíò very dark man. Mo rí lady kan tó ń bú very dark man. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin àti àmì mo fẹ́ kẹ́ bá mi fojú creepy video yìí. Ṣé rántí ele? Òyìnbó máa ń sọ pé ó wà creepy torí. Mo sì máa gbélé wa. Ṣé ẹni tí ó tó rányàn ní Mecca pé kí wọ́n take video irú video Lizzy Anjorin ṣé kò lè pa Mohbad? Ẹ wo video yẹn. Video tí ó bá yàn lẹ́rù ni. Mo wà ní Mecca wọ́n dẹ̀ yan èèyàn tì mí láti Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ ẹbí àti ara yín tó ń lọ Mecca tó jẹ́ pé tán bá dé ẹlòmíì kan máa ṣàdédé kú ni. Ọlọ́run ọba kó ṣàánú wa kó gbà wá lọ́wọ́ ẹni tá a ṣọ́ tó ń ṣọ́ wa. Ní 2019 mo pariwo títí kò sẹ́ni tí ọ̀rọ̀ mi yé wọ́n dọ́gbọ́n wọ́n fi nǹkan. Fídíò tí mo fi hàn yìí ṣẹ́ni tí èmi àti mọ̀ pé èèyàn kan ló máa wúlò bàbá Gistlover àbí bẹ́ẹ̀ kọ́ ṣé Sam Larry Naira Marley
àbí Gistlover ló na Mohbad kiri? Ta ló na Mohbad kiri nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta? Ta ló ní ability àti máa na Mohbad káàkiri? Ẹ wo fídíò mi bò mọ́lẹ̀ gbogbo ayé tún kẹ́nu bò mí. Ẹ wo fídíò yìí dáadáa o. Àti 2019 ni wọ́n ti yà pamọ́. Mi tí di speaker o, mi tí béèyàn kankan jà ń bí o. Mo ń lọ jẹ́jẹ́ mi, mo ń tajà mi. Òun ni bíbá yìí o. Ẹ má gbàgbé pé ìgbà tí mo dé láti Mẹ́kà lóde ó ṣépè fọmọ, wọ́n fi bò mọ́lẹ̀, wọ́n fi bò aburú tó ṣe mọ́lẹ̀. Ẹ̀yìn má ti tọ́ pé mo gbé báàgì mi lẹ̀ àbí kó jẹ́ pé mo lọ́n gbóúnjẹ jẹ bọ́n bá ṣe pa ọ̀tá mi rè. Ẹ jẹ́ ká fi ìkọ́gbọ́n Mẹ́kà rè o. Ẹ má gbàgbé. Adé sọ pé wà ní kẹ́yìn ló ṣe. Mo ń bọ̀. Mo ní ìlọ́tọ̀. Mo ń bọ̀. Ká tó máa lọ sínú kéèsì Mohbad. Mo fẹ́ kẹ́ gbọ́ fídíò yìí. Mo fẹ́ refresh ni. Ṣé ti rí ẹ jẹ́ n lọ fi nọ́mbà ẹ ràn yín. Ta ló jù sí mi tí n bá play lé fídíò ṣọ́ọ̀bù, tí n bá play lé fọ́tò lé tán yà. Ta ló jù sí mi? Ṣé tí n bá send nǹkan ṣé mọ̀ pé máa ṣó máàkì pẹ́ nìyẹn ti rí? Ṣé mọ̀ pé nǹkan tó send sí mi lélẹ̀? Ó jù sí mi ní on the 12th of August. Ṣé rí pé fóònù mi yóò dá? Mo kàn tàn wò lọ́lọ́run fún mi. Ṣé ti rí? Ẹ jẹ́ n fi ẹ dúró síbí. Ẹ jẹ́ n fi ràn yín báyìí. Mo fẹ́ kẹ́ máa fọkàn bá fídíò yìí lọ. Ta ló pa Mohbad? Ta ló ní strategy àti pa Mohbad? Ta ló ní strategy àti máa na Mohbad kiri? Ṣé Sam Larry ni? Ṣé Naira Marley ni? Ṣé Gistlover ni? Ẹ máa wo fídíò yìí lọ. Ṣé ti rí pé wèrè ni? Ṣé rí? Ó mọ̀ ọ̀rọ̀ tó sọ fún mi. Ó ní ṣé mo ní àwọn ọmọ ọ̀tá lọ́wọ́ tí wọ́n lè lọ sí ilé Lizzy tó máa fọ́ gíláàsì mọ́tò ẹ̀ tó bá kẹ́ mo parọ́ mọ́ ẹ̀ ògún lélẹ̀. Ògún rẹ̀. Ṣé mọ̀ pé tó bá jẹ́ pé wọ́n wá fọ́ gíláàsì mọ́tò mi, kò sẹ́ni tó máa rò sí ọmọ yìí. Ẹ jẹ́ ká wo gúùpù ọmọ yìí. Ọmọ tó ń sọ̀rọ̀ yìí, fọ́pọ̀lọpọ̀ yín tẹ́ ti rí fídíò ẹ̀ tẹ́lẹ̀. Ibi tó bìlọ́ǹgì sí máa fi hàn yín lálẹ́. Ta ló na Mohbad káàkiri? Ta ló ń fọ́gi mọ́ lórí? Ta ló nà? Ta ló ṣe léṣe? Ibi tẹ́mi dúró sí nìyẹn. Àwọn nǹkan tó dẹ̀ ti ṣe fún èmi fẹ́ gbé wá as evidence fún gbogbo ẹ̀yin abiyamọ. Ọ̀pọ̀lọpọ̀ yín kẹ́ má bàa sunkún lórí ọmọ yín. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Ọmọ tó mú mi pé ṣé mo ní àwọn ọmọ ọ̀tá tó lè lọ bá Lizzy? Ó ní ẹ̀tọ́ nínú ẹ̀kẹ́ ń bí ẹ. Ṣé òun ní àwọn ọmọ ọ̀tá tó lè lọ bá Lizzy? Ṣé àwọn ọmọ ọ̀tá yẹn kọ́ ló ń na Mohbad kiri tí wọ́n ń drop orúkọ Sam Larry àti Naira Marley? Ẹ wá máa gbọ́. Ẹ máa gbọ́. Ó kúrò láyé oníṣẹ́ ká pa ni. Kọ́mẹ̀ ó ní ká pa Lizzy. Mo rẹ́rìn. Oníkà pa Lizzy. Tó bá jẹ́ pé wọ́n succeed àti pa ọ̀tá Lizzy, Gistlover ò bá dálé àríkẹ́ lórí àbí Mr. Lawal. Ọmọ tó ń sọ̀rọ̀ yìí, ẹ jẹ́ kí n fi fídíò ẹ̀ hàn yín. Ṣé rí fídíò tí mo fẹ́ fi hàn yín? Wọ́n tó 2 sí 3 nínú fídíò yẹn. Ṣùgbọ́n òun gangan máa náwó sí fún yín. Ẹ jẹ́ kí n fi fídíò ọmọ náà hàn yín. Mo kàn fẹ́ kẹ́ ẹ mọ bí Mohbad ṣe go through tortured lójú ẹ̀yin abiyamọ. Ẹ jẹ́ kí n fi àwòrán bọ̀bọ̀ náà hàn yín. Bọ̀bọ̀ tó ní ẹ jẹ́ kí n tún gba sẹ́yìn díẹ̀ kẹ́ gbọ́. Ẹ máa gbọ́. Ó mọ̀ ọ̀rọ̀ tó sọ fún mi. Ó ní ṣé mo ní àwọn ọmọ ọ̀tá lọ́wọ́ tí wọ́n lè lọ sí ilé Lizzy tó máa fọ́ gíláàsì mọ́tò ẹ̀ tó bá kẹ́ mo parọ́ mọ́ ẹ̀ ògún lélẹ̀. Ògún rẹ̀. Ọmọ tó fún mi pé ṣé mo ní àwọn ọmọ ọ̀tá tó lè lọ bá Lizzy? Ó ní ẹ̀tọ́ nínú ẹ̀kẹ́ ń bí ẹ ó fẹ́ kó kúrò láyé oníṣẹ́ ká pa ni. Kọ́mẹ̀ ó ní ká pa Lizzy. Mo rẹ́rìn. Lọ́kàsí rẹ́rìn. Ó mẹ́sẹ̀jì mi sísá mo pé náà rẹ́rìn. Ó wá ní pé lọ bá godmother ẹ tí bá parọ́ ọmọ ẹ̀kún ọmọ ìjáde. Ó lóò fẹ́. Ta ni godmother tó ń sọ yìí? Ẹ jẹ́ kí n fi fídíò ọmọkùnrin náà hàn yín. Ẹ máa bọ̀. Fídíò ọmọkùnrin náà rèé. Fídíò ọmọkùnrin náà rèé.
ọmọ tó ń sọ̀rọ̀ ẹ̀ rèé. Sorry. Ẹ jẹ́ kí n fi hàn ẹ̀yin ará Facebook. Ẹ jẹ́ kí n fi hàn ẹ̀yin ará Instagram. This is the guy. Ẹ jẹ́ kí n tún play voice ọmọ yẹn fún mi lẹ́ẹ̀kan sí. Ṣe rí pé deep. Jẹ́ kí n play audio ọmọkùnrin yẹn fún yín lẹ́ẹ̀kan sí. Ṣé ti rí ẹ jẹ́ n lọ fi náà. F of August. Ṣé rí pé fóònù mi yóò dá? Mo kàn tán wò lọ́lọ́run fún mi ṣe ti rí. Ṣé rí bó ṣe lọ ya fọ́tò ilé mi àti fọ́tò ọ́fíìsì mi. Ṣé bó ṣe lọ ya wọ́n send ẹsẹ̀ ni. Mo ṣe máa mú fọ́tò léyìn, fọ́tò àdírẹ́sì yẹn. Nígbà tí mò ń sọ Mohbad ò tí kú tí mò ń sọ̀rọ̀ yìí fún yín. Nígbà tí mò ń sọ̀rọ̀ yìí Mohbad ò tí kú. Gbogbo ìgbà tí mò ń pariwo fún yín ẹ mọ̀ pé gbogbo Mohbad ní kú kan. Sórí ẹ̀yin abiyamọ kan tó yẹ kẹ́ ẹ dìde nísìn. Tẹ́ ẹ̀ ń ṣe bí olórí burúkú, tẹ́ ẹ̀ ń ṣe bí ká ní wípé Lizzy, Naira Marley, Sam Larry ló fi èpè kàn yín. Tó bá dijọ́ tẹ́yìn náà máa jẹun ọmọ, mo ṣe máa gbókù ọmọ wá bá yín lé nìyẹn. Now ẹ jẹ́ ká gbọ́, ẹ máa gbọ́. Ẹ jẹ́ n fi ẹ dúró síbí. Ẹ jẹ́ n fi ràn yín báyìí. Ṣé ti rí pé wèrè ni? Ṣé rí? Ó mọ̀rọ̀ tó sọ fún mi. Ó ní ṣé mo ní àwọn ọmọ ọ̀tá lọ́wọ́ tí wọ́n lè lọ sí ilé Lizzy tó máa fọ́ gíláàsì mọ́tò ẹ̀ tó bá kí mo parọ́ mọ́ ẹ̀ ògún lélẹ̀. Ògún rẹ̀. Ó sọ fún mi pé ṣé mo ní àwọn ọmọ ọ̀tá tó lè lọ bá Lizzy. Ó ní ẹ̀tọ́ nínú ẹ̀. Ẹ jẹ́ ń gba sẹ́yìn díẹ̀. A kò fẹ́ mọ̀ ta ló pa Mohbad. Ṣé Sam Larry ni? Ṣé Naira Marley ni? Àbí Gistlover ni? Tèmi dúró nìyẹn. Ògún rẹ̀. Ó sọ fún mi pé ṣé mo ní àwọn ọmọ ọ̀tá tó lè lọ bá Lizzy. Ó ní ẹ̀tọ́ nínú ẹ̀kẹ́ ń bí ẹ o fẹ́ kó kúrò láyé mo ní ṣe ká pa ni. Kwame ó ní ká pa Lizzy. Mo rẹ́rìn. Lọ́kàsí rẹ́rìn. Ó mẹ́sẹ̀jì mi sísá mo pé náà rẹ́rìn. Ó wá ní pé ó fẹ́ lọ bá godmother ẹ tí bá parọ́ ọmọ ẹ̀kún ọmọ ìjáde. Ó lóun fẹ́ lọ bá godmother ẹ pé ó máa gba 300 àti 500,000. Tó bá fi lè lọ bá godmother wọn gba 300 or 500,000. Ẹni tó fi oògùn gbá Mohbad láyé àní pàtì kò gbọ́dọ̀ gba ju 50,000 lọ. Kò gbọ́dọ̀ gba ju 50,000 lọ. Ẹni tó dẹ̀ ṣe bí ká ní pé hospital tó láwọn gbé Mohbad lọ, hospital yẹn ò gbọ́dọ̀ gba ju 20,000 lọ pẹ̀lú abẹ́rẹ́ tó fi yanjú Mohbad nítorí pé wọ́n fẹ́ fòkú Mohbad kan Naira Marley lọ́rọ̀. Ẹ jẹ́ kí n lọ sínú post Gistlover. Ẹ má gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ ń sanwó ilé làbọ̀ sí mi ẹ̀kọ́. Mo fẹ́ kẹ́ mọ̀ pé bí ọ̀tá ṣe lé mi tó bá jẹ́ wípé mi ò fẹ́ràn dúdú sáré, tó bá jẹ́ pé mi ò ní investment,
ẹ ṣáà gbọ́ tí Gistlover sọ wípé ṣe bó sọ pé olówó ni òun abẹ́ náà owó ẹ̀ tán. Ẹ má gbàgbé pé gẹ́rẹ́ tí mo ra ilé ní 2019 ni wọ́n ti stock mi ní Mecca. Bẹ́ẹ̀ ni Gistlover kọ lẹ́tà sí Mecca torí Gistlover ló kọ́kọ́ dí ẹ̀mí wípé gbọ́ wọn ti mú ọ̀tá mi lẹ̀ sí Mecca, ọ̀tá mi gbé cocaine. Tẹ́ bá wo the same concept tí Gistlover ń lò fún Naira Marley lọ́wọ́lọ́wọ́ nípa ọ̀rọ̀ drugs, ẹ̀rí pé ó ti kọ́kọ́ lò fún àwa ní 2019. Nígbà tí Gistlover rí wípé mo fẹ́ speak up ní 2019, wọ́n wá dọ́gbọ́n gbé ọ̀rọ̀ ó ṣépè fọmọ. Kò yé yín, àwọn onítíátà méjì ń búra wọn, ó ti yé yín, láti pé èèyàn kan bú èèyàn kan tó wá graduate tèbi wípé wọ́n ṣépè fọmọ tí wọ́n dẹ̀ rí fídíò kan ṣépè fọmọ. Mo fẹ́ gbé another evidence wá tó indicate wípé Gistlover ló pa Mohbad. Bọ̀bọ́ tó sọ̀rọ̀ yìí sí pé àwọn fẹ́ pa ọ̀tá Lizzy, àwọn dẹ̀ fẹ́ contact godmother wọn. Mo ní another video níbi tí ìkan nínú àwọn ní fídíò tó wà nínú fídíò ẹ ti sọ wípé àwọn ní godmother kan few street away from my house, pé godmother àwọn ni. Tó bá di ọ̀la àbọ̀túnla ó tí gbọ́ yẹn, àyẹn wà ń bí láwọn ní godmother kan nínú estate mi. Ṣó ń gbọ́ pé godmother yẹn ó wà ní few street away from me, pé godmother yẹn ti júwe ibi tó máa ju òkú ọ̀tá mi sí. Godmother yẹn sìn ni wọ́n fẹ́ lọ gba 300,000 lọ́wọ́ ẹ̀, owó tó fẹ́ fi assassinate ọ̀tá mi. Ṣebí tí ara yín lẹ fi ń gbọ́, ẹ jẹ́ tuntun ẹ jọ manager tó bá ń wò mí tó bá sáré lè bá mi wá fídíò yẹn, sáré bá mi wá, mo ń gbọ́. Ṣé mọ̀ pé ní tí ò gbọ́ tẹnu ẹ̀gà alẹ́ gà ń pàtó. Kò sí wèrè èèyàn tó kàn máa jí ká máa pariwo Gistlover Gistlover. Ó ti yé yín, so many things ló ti wà nílẹ̀ tọ́pọ̀lọpọ̀ yín ti gbà pé ìtẹ́ ẹ̀ rírí àbí tẹ́ ẹ̀ ti rántí rí, so a máa gbé wá fún yín ìdí tá a ṣe ń pariwo ẹ máa gbọ́. Bí ẹ o fẹ́ kó kúrò láyé mo ní ṣe ká pa. Ṣé mo ní àwọn ọmọ ọ̀tá tó lè lọ bá Lizzy? Ó ní ẹ̀tọ́ nínú ẹ̀tẹ̀ ń bí ẹ o fẹ́ kó kúrò láyé. Ṣé mọ̀ pé ní 2019 nígbà tí mo ra lé sí inú estate, ṣé mọ̀ pé mo tò mọ́tò bí abi mọ́tò mẹ́ta or mẹ́rin àwọn exotic cars. So àwọn exotic cars tí mo tò ní 2019 yẹn òun ni target Gistlover. 2022 sí 2023 sí 2024 ni fídíò ilé tẹ́ ń gbọ́ yìí. Ṣó ti yín, ọ̀tẹ̀ṣẹ̀ tí mo ṣe Gistlover ni pé mo ra lé, mo dẹ̀ tò mọ́tò rẹpẹtẹ síwájú ilé tí mo ra. Ẹ̀ṣẹ̀ kan tí mo ṣe Gistlover nìyẹn. So ẹ máa gbọ́. Mo ní ṣe ká pa ni. Kọ́mẹ̀ ó ní ká pa Lizzy. Mo rẹ́rìn. Dọ̀kásì rẹ́rìn. Ó mẹ́sẹ̀jì mi. Sister mo pé náà rẹ́rìn. Ta ló ti rí fídíò ibi tí Dorcas ti sọ wípé òun ní godmother nínú estate mi, ó wà ní few street away from my house, pé òun ló máa ń ṣílẹ̀kùn fún àwọn táwọn bá fẹ́ wọnú ilé wa. Ta ló ti gbọ́ fídíò yẹn rí lẹ́nu Dorcas? I have the video. Mo lè play lọ́la àbọ̀túnla. I have the video. Mo kàn fẹ́ ká connect dots. Kí ló pa Mohbad? Ṣé Sam Larry àti Naira Marley ṣé wọ́n ní instrument tó lè fẹ́ pa Mohbad? Ṣé wọ́n ní àwọn ọmọ tó máa ń rán kiri lọ pààyàn? Àbí Gistlover ló ní instrument tó máa ń bá pààyàn, tó dẹ̀ máa ń bá fọ́lé onílé, tó dẹ̀ máa ń bá pariwo lè àwọn èèyàn láàrin ọjà, tó máa ń vandalize mọ́tò àwọn èèyàn? Because ẹni tó bá ní instrument tó máa ń lọ bá pààyàn, tó máa ń bá lọ sí ilé onílé lọ vandalize mọ́tò onímọ́tò, òun nìkan ló lè pa Mohbad. Òun nìkan ló lè pa Mohbad. Where he will throw you. Mi ní wá ẹtì. Wọ́n máa mi ní wá ẹtì. Wọ́n máa mi ìbá ẹ. Only that she described where they will throw your enemy corpse in the ocean behind your house. Mi ní wá ẹtì. Ṣé ẹ rántí dáadáa wípé Dorcas mentioned the same godmother. So now ẹ jẹ́ ká máa gbọ́ lọ, ẹ jẹ́ kí n tún gba sẹ́yìn díẹ̀ sí. Ṣé mo ní àwọn ọmọ ọ̀tá tó lè lọ bá Lizzy?
ó ní ẹ̀tọ́ nínú ẹ̀tẹ̀ ń bí ẹ ó fẹ́ kó kúrò láyé mo ní ṣe ká pa ni Kwame ó ní ká pa Lizzy mo rẹ́rìn lọ́kàsí rẹ́rìn ó mẹ́sẹ̀jì mi sísá mo pé náà rẹ́rìn ó wá ní pé ó fẹ́ lọ bá godmother ẹ tí bá parọ́ mọ́ ẹ Kwame jáde ó lóun fẹ́ lọ bá godmother ẹ pé ó máa gba 300 àti 500,000 wá. ṣẹgbọ́n it takes them 300 to 500,000 láti pa ògo ìdílé nílẹ̀ Yorùbá. Ẹ̀mí ògo ìdílé ẹ̀mí yìí tó ní company tó ń employ èèyàn. Ẹ̀mí Sam Larry àti Naira Marley tó lọ mú ọmọ bàbá kápẹ́ńtà tó sọ di superstar kò jẹ́ wọ́n ju 150,000 naira 300,000 500,000. This is how Gistlover has been buying people. Ta ló pa Mohbad nínú Sam Larry àti Gistlover? Ta ló pa Mohbad nínú Naira Marley àti Gistlover pẹ̀lú evidence ten boy? Ṣé rí pé ṣó tí mo ṣe èmi ò ṣe fracas. I am explaining my own side of the story. Nǹkan tí wọ́n ti ṣe fún èmi rí tí mo dẹ̀ mọ̀ pé òun náà ṣe fún Mohbad tó fẹ́ pa tó fi òkú ẹ̀ kọ́ Sam Larry lọ́rùn àti Naira Marley. Ṣé ẹ ń gbọ́ mi? Ṣé ẹ ń gbọ́ mi? Now ẹ jẹ́ ká wo further. Ṣé Gistlover ló pa Mohbad àbí Sam Larry àbí Naira Marley? Odidi ògo ìdílé, odidi ẹni tó ra ilé sínú estate tó dẹ̀ tó mọ́tò síwájú ẹ̀ just 300,000 naira ló fẹ́ lọ gbà lọ́wọ́ godmother wọn. Godmother wọn yẹn náà ló fún wọn ní owó wọ́n wá pàdé Lizzy Anjorin nínú Tom Jones lẹ́kọ̀ọ́dúnmọ́ta. The same godmother wọn yẹn ló ní kí wọ́n wá àtáàkì mọ́tò Lizzy Anjorin. Ẹ jẹ́ kí n tún gbé fídíò mọ́tò Lizzy Anjorin tó wá àtáàkì. Ẹ jẹ́ kí n tún, I want to be speaking based on evidence. Wọ́n dà pé à ń pariwo. So gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ń ṣe bí odi gbogbo yín ẹ lọ gbáradì. So ẹ jẹ́ kí n fi lè hàn. Ẹ jẹ́ kí n fi evidence lè hàn. Ẹ jẹ́ kí n fi. Tẹ́ bá rántí ọjọ́ fídíò yìí wọ́n post Mr. Lawal. Wọ́n fẹ́ wá gbé Mr. Lawal nínú court. Ẹ wo fídíò yìí. Nothing must happen to Fola. Lati, nothing must happen to Fola. Nothing must happen to. Fídíò yìí wá jẹ́ kí n mọ̀ wípé wọ́n pre-plan Ìdúmàtà thinking wípé ọ̀tá mi máa kú sínú Ìdúmàtà torí after video in Ìdúmàtà of which after video in Ìdúmàtà few days or few weeks after Ìdúmàtà ṣé o mọ̀ nǹkan tó ṣe lọ dárúkọ nothing must happen to Fola. Wọ́n believe pé táwọn bá ká ọ̀tá mi mango táwọn bá pa ọ̀tá mi wọ́n á lè sọ pé Fola ni. Wọ́n ṣe sọ pé ìyàwó Mohbad ló pa Mohbad lẹ́ni of which Gistlover ló pa Mohbad. But ó ní too much evidence tó fi kó ìyàwó olóògbé lọ́wọ́. Gistlover, if your hands are clean from Mohbad's death, ṣé Lizzy tó ń sanwó lé Fola ló fẹ́ pa Fola? Lizzy tí ò pa Fola láti yọ ọdún yìí even gbà tí Fola kọ letter of authority tí Fola ń lọ sí party òru Lizzy Anjorin kò dúgbò ẹ̀rí. Ẹ ti ro lórí burúkú lọ́rùn abayín yanjú ẹ̀. Wọ́n ṣe máa gbókù ọmọ tiẹ̀ náà wá bẹ́ńlé nìyẹn. Adéjọkẹ́. Sórí àwọn pípù yìí tó bá ti jẹ irọ́ lọ tó bá ti wá rí concrete òtítọ́ wàá máa gbọ́ lọ́wọ́ abayín yanjú ẹ̀ because they don't want to swallow the truth. Wọ́n ti rí òtítọ́ tó ń ṣọ̀kì ayé wọn. Wọ́n ti rí òtítọ́ tó ń ṣọ́ọ̀kì ayé wọn. Tẹ́ bá ti ń kọ statement Ọlọ́run á bá yín yanjú ẹ̀. Wọ́n ti ń rí àwọn tó ń tẹ̀lé blindly wọ́n ti ń rí òtítọ́. Ẹ máa gbọ́ nǹkan tí wọ́n sọ níbí ẹ máa gbọ́. Like I said Lizzy Anjorin tó jẹ́ pé bí Fola ṣe ń lọ sí party òru kò dùbú ẹ̀. Tí Lizzy bá fẹ́ mú Fola kí ló tèkì Lizzy bó kí ló kàn wá àti Fola géèmù tọ́lọ́run fẹ́ fòun gbá ló fi gbá yẹn ayé ìbànújẹ́ tí Fola fẹ́ gbé ló wá gbé tọmọtọmọ ẹ̀ kí ló àwọn òun pààyàn
ẹ má gbàgbé pé ní 2022 mo bẹ̀rẹ̀ sí ní pariwo tẹ́ ẹ bá pa ẹnu ìṣó ẹ má wàá fòkú ẹ̀kọ́ wa lọ́rùn. In fact, a lot of people thought pettiness ló mú mi máa dá ẹnu ìṣó lóhùn. It was not pettiness. It was not pettiness. I can ignore ẹnu ìṣó. But can I tell you something? Bẹ́ẹ̀ni ṣoṣo yẹn tá bá ignore ẹ̀ Gistlover máa pa bó ṣe pa Mohbad. Á fòkú ẹ̀ kọ́ àwọn ọmọ ẹ̀ tó máa gbé àwọn ọmọ ẹ̀sìn àfi kọ́ wọn lọ́rùn. I have said it before the death of Mohbad and I'm repeating it. Ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ sọ fún mi pé Lizzy Anjorin ò fọ́ sí òkú Mohbad. Ó kù díẹ̀ kí Mohbad kú ní Lizzy Anjorin ń pariwo ẹ má pa Sàríyù kẹ́ fòkú ẹ̀ kọ́ wa lọ́rùn. Ẹ má pa Sàríyù kẹ́ fòkú ẹ̀ kọ́ wa lọ́rùn. Ọ̀dọ̀ yín ló wà. In the process statement tí mo sọ yẹn Gistlover dẹ̀ desperately ní ìdòwò. Gistlover pa Mohbad instead of ẹni ṣó toró rí wípé mo ti di speaker. Ṣé tó ẹ pé mi ò di speaker ni a ti pa ẹnu ìṣó ti pẹ́. Ẹ listen mo fẹ́ gbé àwọn evidence kan wá but kí n tó máa lọ jẹ́ kí n replay fídíò yìí kẹ́ lè bá mọ̀ ta ló pa Mohbad. Ta ló pa Mohbad ẹ máa gbọ́. Lizzy Anjorin òde ọjọ́ máa gbé Lizzy ní mọ̀sápù ti fọlá Lati ní mọ̀sápù ti fọlá Lati mọ̀sápù ti fọlá Tinubu Lati mọ̀sápù. Nothing to happen to Fọlá àbí Gistlover ti plan àti pa Fọlá torí pé àwọn ọmọ tó wà lọ́wọ́ ẹ̀ instrument àti tọrọ bára ni but Gistlover mọ̀ wípé mo gbọ́n nínú mo gbọ́n lóde. Gistlover mọ̀ pé mo strong mo dẹ̀ wà eloquent. Gistlover dẹ̀ mọ̀ wípé when it comes to forensic critical analysis ó mọ̀ pé kò sẹ́ni tó lè beat me. That was the reason Gistlover spare any show and go for Mohbad. Am I communicating? Mi ì sọ̀rọ̀ púpọ̀ lálẹ́ yìí. Màá wá fún yín ní fúnṣù lọ́la bọ́tùnà. We will continue on Gistlover. Ta ló pa Mohbad? Ta ló pa Mohbad? Now, ẹ jẹ́ kí n gbé evidence wá. Ẹ jẹ́ kí n gbé evidence wá. Ẹ jẹ́ kí n gbé. Tẹ́ bá wò ó dáadáa ẹ máa bọ̀. Okay. Gistlover ló post it. So the main joy ni pé. Now, mo ń bọ̀ ẹjọ́. Ẹ lọ. Ní nǹkan tí mo lè rí pé náírà fi. Now, mo fẹ́ kẹ́ wo nǹkan tí Gistlover kọ níbi. Tẹ́lẹ̀ bá mọ̀ pé Gistlover ló pa Mohbad. Not Naira Marley, not Sam Larry. Ẹ wá wo kíní. Ẹ má bọ̀. Ẹ má bọ̀. Ṣé rí nǹkan tí Gistlover kọ? Only can police pick this man already? Since he knows a lot, God, may you not give us our enemy as parents. Wetin be this God? Tẹ́ bá wo nǹkan tí Gistlover sọ bí ẹ rí pé ara donation ta. Wetin be this? This one dey block our donation, our income. This man is blocking. Tẹ́ bá wo ẹ wò now. Ṣé bí alọ́ba ni Mohbad ń jẹ́? Ìwọ Gistlover. Tí ó bá sí pé òun fòkù Mohbad gba owó, why do you want police to pick Baba Mohbad the way police pick Baba Ijesha? Only he knows a lot. God, may you not give us our enemy as parents. Wetin be this God? Please just ignore this man. In your own matter later. Let's get justice for Mohbad. It means let's get donations. First then, we can come back to all these little distractions. Okay now. So now, ẹ jẹ́ ká jọ gbọ́. I like receipts. I like receipt a lot. I do with receipt. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Baba Mohbad sọ. Tí Gistlover tó kọ̀ọ̀kan ṣe. So the main joy ni pé
wọ́n di etí ẹ̀ kò gbọ́ advice. Àwọn tó ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ní sí ẹlòmíì ojú ẹ̀ pé it's one of the most something tó yẹ pé ọmọ yẹn face. Wọ́n gbé ṣé mo lè sọ̀rọ̀ nípa náírà because èmi àti náírà we have discussed a lot but it's over 1.5 years now. He gave me his number but I cannot have access to call him. That is the server. Ẹ má gbàgbé pé Mohbad ò ní ẹni ìṣòro until ìgbà tí Gistlover step in sínú ìgbésí ayé Naira Marley. Tẹ́ bá dé lọ listing sórí Naira Marley dáadáa mi ìfẹ́ play MB torí copyright. Naira Marley ni wọ́n fẹ́ ṣe mí bí Fẹlá, wọ́n fẹ́ ṣe mí bí kinní kan. Ńgbà tó yá Naira Marley tí wá sọ pé àwọn blogger wọ́n fẹ́ ṣe kinní kan fún mi. Naira Marley is going through a lot than Mohbad. They are all going through a lot in the hands of Gistlover. If you know, you know. You are always consistent on your narrative. I can always relate and remember your past analysis because it's always the same in white. Gbọ́ mi, tẹ́ bá lọ gbọ́ àwọn orin Naira Marley tó sọ pé àwọn blogger wọ́n fẹ́ ṣèkà fún mi. Who are the blogger Naira Marley was referring to? Gistlover. Ó fẹ́ ṣèkà fún òun, ó fẹ́ pa Mohbad sóhun lọ́rùn. Naira Marley also said a lot, but the society refused to listen. Am I communicating? Ta ló pa Mohbad? Ṣé Naira Marley ni? Ṣé Sam Larry ni? Àbí Gistlover ni? Now, ẹ jẹ́ ká sáré gbé piece of Naira. Now, pẹ̀lú gbogbo nǹkan tó ń lọ lóòótọ́ with àwọn nǹkan tó ṣẹlẹ̀ bóyá wà bí kan wọ́n ṣe lọ́wọ́ wọ́n ṣe gbá. Naira ò ṣe nǹkan tó yẹ pé àìsọ pé èèyàn burúkú àbí. Naira ò kì í ṣe èèyàn kan tá a lè sọ pé èèyàn burúkú. Nǹkan tí mo fẹ́ gbọ́ nìyẹn. Gistlover, bàbá tó fi spam ẹ̀ bí ọmọ, ó ní Naira ò kì í ṣe èèyàn burúkú. Àmọ́ wọ Gistlover ó sọ wípé Naira àti Sam Larry ló pa Mohbad tó kú sínú ilé. 1 wọ Gistlover ó ní hospital ló kú sí. 2 ó ní ilé ló kú sí. Am I communicating? Ṣé ó yé wa? Gistlover, I told you that I will be your last victim. A ní láti kọ́ eyín ọkàn ẹ̀, a dẹ̀ ní láti ṣe gbogbo ẹ̀yẹn. You are the one ruling the country as if the country does not have government. So we need strong personalities like Lizzy and Jory to break your wings. Now, bàbá ọmọ yìí ti sọ wípé Naira Marley tó wá mú ọmọ lọ́dọ̀ òun tó sọ di èèyàn kò lè ṣèkà fọ́mọ. Gistlover, do you know that the man was referring to you? That you are behind a boy predicament. Bàbá yẹn sọ nínú fídíò ó ní gbogbo wọn ṣe ń lé kiri tó ń lé kiri. Ẹ jẹ́ kí n gba sẹ́yìn díẹ̀ ká gbọ́ àtùpọ̀ ẹ máa gbọ́. Ẹ rí pé nínú ọ́díò yìí bàbá yẹn mọ̀ pé wọ́n lé ọmọ òun, bọ̀ bàbá yẹn mọ̀ àwọn tó jẹ́. Ẹ rí pé kò ń ṣe Naira Marley ni bàbá yẹn point at. Torí ọmọ yẹn ti sọ fún bàbá ẹ̀ àwọn tó ń gbé òun lọ gbé drugs, àwọn tó fẹ́ introduce òun sí drugs. Do you know that in front of myself and you, Gistlover dẹ̀ sọ ìrìn àjò Mohbad bí Gistlover ṣe fi ọmọ yẹn gbé cocaine, bó ṣe ní ọmọ yẹn lára, bó ṣe fọwọ́ ara ẹ̀ pa. Gistlover dẹ̀ explain ẹ̀, ṣùgbọ́n ó mọ̀ pé Yorùbá ò fi bẹ́ẹ̀ smart, ó wá fi kọ́ Naira Marley lọ́rùn. Ìyẹn ni máa gbé wá lẹ́yìn ilé. But let's listen to Baba Mohbad once again. Ó ṣe mo lè sọ̀rọ̀ nípa Naira because èmi àti Naira we have discussed a lot but it's over 1.5 years now. He gave me his number but I cannot have access to call him. That is the disadvantages of Naira. Now, pẹ̀lú gbogbo nǹkan tó ń lọ lóòótọ́ with àwọn nǹkan tó ṣẹlẹ̀ bóyá wà bí kan wọ́n ṣe lọ́wọ́ wọ́n ṣe gbá. Naira ò ṣe. Lóòótọ́ bóyá ó wà níbì kan wọ́n ń ṣe lọ́wọ́ wọ́n ń ṣe gbá.
bàbá yẹn mọ̀ pé náírà àti Sam Larry kan ló na ọmọ òun kiri ìwọ Gistlover ló na Mohbad kiri tó wá ní drop Sam Larry àti Naira Marley mo fi ṣe rí ẹ kò máa ń gbọ́rọ̀ ní ẹ̀kí listing ẹ máa gbọ́. nǹkan tó yẹ pé àìsàn pé èèyàn burúkú àbí ó lépa láti pa bọ́kọ̀ fi àjùlọ wọn ni. ṣùgbọ́n ìjọ ìgbóni ẹ̀sẹ̀ ṣẹlẹ̀ bóyá ó wà níbi kan wọ́n ṣe lọ́wọ́ wọ́n ṣe gbá náírà ó ṣì nǹkan tó yẹ pé àìsàn pé èèyàn burúkú àbí ó lépa láti pa bọ́kọ̀ fi àjùlọ wọn ni. àjùlọ pé mo jù ẹ lọ ní nǹkan tí mo lè. àjùlọ pé mo jù ẹ lọ ní nǹkan tí àwọn lè ṣe kìíní. dídí pé náírà fi wọn kì í ṣe pé bóyá ó wà nínú àwọn. ẹ jẹ́ ká di point yìí mú ẹgbẹ́ ẹ̀rí mi ní Facebook those of you on Facebook can you see me I'm on Facebook Lizzy Anjorin too if you can see me on Facebook let me see bàbá yẹn ní náírà lè fa àjùlọ hàn náírà lè fi àjùlọ hàn tó bá jẹ́ pé òun ló nà ọ̀tún kọ́ ló nà ọmọ òun kiri. ó gbọ́ mi ẹ jẹ́ ń gbábẹ́ ẹsẹ̀ nǹkan gbọ́ rọ́bọ́. a lè sọ pé èèyàn burúkú àbí ó lépa láti pa bọ́kọ̀ fi àjùlọ wọn ni. àjùlọ pé mo jù ẹ lọ ní nǹkan tí. ó kọ̀ fi àjùlọ hàn ni àjùlọ wípé mo jù ẹ lọ. mo lè rí pé náírà fi wọn kì í ṣe pé bóyá ó wà nínú àwọn tí ó ṣe é. òun ṣe pé ó wà nínú àwọn tó ṣe é òun ṣe pé òun ló pa á of which náírà ò ní instrument tó lè bá nàyàn kiri Sam Larry ò ní instrument tó máa ń bá nàyàn kiri torí both Naira Marley and Sam Larry nílùú Nàìjíríà tá a wà wọn ò tí ì ní history pé wọ́n lọ bá wọn nàyàn Gistlover nìkan lónìí in history. Gistlover nìkan ló ní instrument tó máa ń lọ bá fọ́lé onílé tó máa ń pààyàn pẹ̀lú 300,000 tí wọ́n máa lọ vandalize mọ́tò onímọ́tò tó máa ń kàyàn mọ́ àárín ọjà. It was only Gistlover that has those instruments, not Sam Larry, not Naira Marley. Sam Larry and Naira Marley has never had history of having such instruments pé wọ́n lọ bá wa ná lágbájá wọ́n lọ bá wa ná tẹ̀mẹ̀dù tó bá dẹ̀ wá ẹ prove me wrong ẹ lè bá wa post ẹ I'm open to correction. I don't know all these people ṣùgbọ́n mo lè sọ fún yín nǹkan tó ń ṣẹlẹ̀ mo ti Gistlover ti ṣe fún mi rí dáadáa ni Gistlover nìkan ló ní material tó máa lọ bá pààyàn pẹ̀lú 300,000 tó máa lọ fọ́lé onílé pẹ̀lú 150,000 tó máa lọ ná ọyàn Gistlover nìkan ló ní material Sam Larry ò ní Naira Marley ò ní kò sí anybody tó ní. Àbí in history ẹ lè fún wa níbi tí Naira Marley tó ti rányàn lọ nà wọn bí Gistlover ṣe máa ń ṣe ẹ lè fún wa ní history ọ̀kẹ́ fún wa ní evidence ibi tí Naira Marley àti Sam Larry ti rányàn lọ máa ya ilé èèyàn àti ṣọ́ọ̀bù èèyàn bí Gistlover ṣe máa ń rán àwọn èèyàn wọn àti àṣàbí kiri. Dìmíjọ ni pé wọ́n di etí ẹ̀ kò gbọ́. Wọ́n di etí ẹ̀ ta ló di etí ẹ̀ Gistlover kí ló fi di etí ẹ̀ ó ti get hold of Mohbad's phone ó ti ní too much evidence about Mohbad ta ló di etí ẹ̀ Gistlover ó ti fi ọ̀tá ọmọ yẹn gbé drugs. You don't understand? Wọ́n dẹ̀ ti force ọ̀tá ọmọ yẹn láti take ó tàbá wọn kọ̀ọ̀kan allegedly. Ẹ jẹ́ kí a máa gbọ́ lọ. Advice, that is the only thing
tí mo lè rí náírà kì í ṣe so mo wá wò pé tí n bá sọ̀rọ̀ pa náírà sí ṣe náírà pẹ̀lú nǹkan tí ó ń lọ. ẹ wá rí wípé lọ́ọ̀yà tó padà wá join bàbá Mohbad láti drag Sam Larry àti Naira Marley wọlé is a strategy láti lè jẹ́ kí àwọn tó lè fún wa ní good information kí wọ́n gbọ́, because it's very wrong, very very wrong. The way the Joe was spending money, he said easy loma fi ekule, literally means they want to disappear your enemy by force. Yes, Omami, yeah, video yẹn mi fẹ́ play ẹ̀ débẹ̀ yẹn ni. A máa ń tọ́jú material ni, mi fẹ́ play ẹ̀ débẹ̀ yẹn ni. Ọjọ́ tọ́rọ̀ bá tún kan, ọjọ́ tá máa play ẹ̀ débẹ̀ àti ó yẹ kẹ́kọ̀ọ́, I don't waste materials. Ṣé o ń gbọ́ nǹkan tí bàbá yẹn sọ nísìn? Jẹ́ ń gbà sẹ́yìn. Wọ́n di etí ẹ̀ kò gbọ́ àgbà. Wọ́n di etí ẹ̀, meanwhile wọ́n ò di etí ẹ̀ ó tó di pé Gistlover step in. Ó ti ń tó lè mú bàbá ọmọ láti ọ̀pọ̀ di etí ọmọ òun ni pé ọmọ ẹ̀ ní àṣírí kan tó ń tọ́jú fún bàbá ẹ̀ àtọ̀gá ẹ̀ Naira Marley. Ó ti yé náà ọmọ ìgbọ́n. That is the only thing tí mo lè rí náírà kì í ṣe so mo wá wò pé tí n bá sọ̀rọ̀. Bàbá Mohbad níjọ́ tí mo sọ fún yín wípé mi ò mọ̀ allegedly tó bá jẹ́ pé lọ́ọ̀yà tó kọ petition against mi sọ́dọ̀ commissioner of police ní some years ago tó wà lọ gbé sí Punch àti Vanguard láti downgrade rẹ̀ láì ṣe mi ló padà jẹ́ lọ́ọ̀yà yín. Mo ní wípé ojú yín máa bó torí pé bàbá Mohbad tẹ́ bá fẹ́ mú àwọn tó pa ọmọ yín ẹ ní láti detach Sam Larry Naira Marley kúrò lára àwọn kan. Nígbà tí Gistlover rí wípé kéèsì yín tọ̀ fẹ̀dẹ̀ léèyàn lẹ́yìn wọ́n wá rán èèyàn sí yín, ẹnìyẹn wá match Sam Larry àti Naira Marley, ó match wọn pẹ̀lú àwọn tó lè give vital information láti lè yọ wọn. And I was right, I was warning you 2-3 weeks ago. Torí bàbá Mohbad àti lọ́ọ̀yà bá yín pé òun fẹ́ fault DPP. First thing tó yẹ kẹ́ sọ ni wípé wọ́n yọ Naira Marley àti Sam Larry. Àwọn tó kù kọ́ question wọn. Ìyẹn àwọn tọ́rọ̀ bá kọ̀ tó bá wà bẹ̀. Èyí tí ò bá sí níbẹ̀. But bàbá Mohbad, why would you allow Sam Larry and Naira Marley to be in that list? Ṣé mọ̀ pé wọ́n gbá géèmù fún yín ni? Ṣé mọ̀ pé Sam Larry àti Naira Marley tó wá include sínú list yẹn wọ́n fi yọ àwọn tó yẹ kó fún yín ní vital information? Ṣé ẹ jalè? Ṣé bí mo sọ fún yín 2-3 weeks ago? Mo lẹ́rù tẹ ìdí yìí wọ́. Mo ní ṣé kí n ṣe pámùkùn ló bá yín tò. Tó bá jẹ́ pé wọn ò fi Sam Larry àti Naira Marley sílẹ̀, kíní yẹn tún lè ṣe é gbé wọlé fún further investigation. Bọ́dọ̀ ẹ̀kọ́ là ń lọ ẹja máa bọ̀. Pa náírà sí ṣe náírà pẹ̀lú nǹkan tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ because àwọn èèyàn náà fẹ́ gbọ́ pé náírà. Okay. Ní gbogbo ìgbà tí bàbá yìí ń sọ ọ̀rọ̀ yìí, ìyàwó wọn which is ìyá Mohbad ó ti wà pẹ̀lú àwọn Gistlover tí wọ́n ti kọ script fún ìyá oníyà tí ìyá sọ pé ẹ bá ń wá Sam Larry, ẹ bá ń wá Naira Marley, àwọn náà pa ọmọ wọn. Mo dẹ̀ wọ́n ìyá Mohbad, mo ní tẹ́ ẹ̀ sọ iṣẹ́ ẹlẹ́rìí ẹ̀, mo ní torí ó máa lẹ́yìn torí pé Gistlover ní concept kan àwọn èèyàn ló máa lọ ń tì àwọn ọ̀dẹ̀ ó máa ń tì wọ́n kọ́ gbẹ̀wọ̀n òun ṣe ó dẹ̀ máa ń tì wọ́n kọ́ gbà kó òun kú just like what he did at Idumata. Ó ti àwọn ará Idumata sẹ́yìn kú ó yọrí sẹ́yìn. Now ẹ jẹ́ ká wò kíní material ti pọ̀ jù lẹ̀. Ẹ jẹ́ ká wọlé. So on sọ pé o feel bẹ́ẹ̀ yẹn mọ́ but 1 hour ago lòun feel bẹ́ẹ̀ ni pé 1 hour ago lòun feel bẹ́ẹ̀ ni pé o fẹ́ parẹ́ and ó dẹ̀ ṣe surround rẹ̀ pẹ̀lú same thing tó ń stress ẹ̀ mo dẹ̀ ṣe.
ó dẹ̀ ṣe submit ara ẹ̀ sí same thing tó ń stress yẹ, which is Gistlover. Gistlover is so desperate to have a record label, to have an artist. Ẹ má gbàgbé wípé Gistlover náà ó ti ra ọmọ olórin yẹn tó ń gbé gbẹ̀dẹ̀ sọ́rùn ṣe gbogbo ẹ̀. Ó ti yẹn òun náà fẹ́ lifestyle yẹn. As a matter of fact, Davido àti Chioma wọ́n ti rent ilé nínú brain ní Gistlover. Davido àti Chioma wọ́n ti rent ilé nínú ọpọlọ Gistlover. Now kí ló ń stress Mohbad ẹjẹ àgbọ̀. Àlàyé fún ọmọ pé last time ó ṣe fídíò sí pé if anything happen to you Naira Marley àti Malian team ni. Ṣé o rí pé wọ́n na ọmọ yẹn kiri ni wọ́n dẹ̀ drop Naira Marley àti Malian team because tí Naira Marley tó bá mọ̀ nípa bọ́n ṣe ń na Mohbad kiri kò ní ní conversation pẹ̀lú ẹ̀ but Naira Marley mọ̀ pé settings tó lọ yẹn settings tó lè ṣe lábúrú ni. Àwọn tó padà mú Mohbad sọ́dọ̀ ṣé wọ́n ṣẹ̀wọ̀n rí àbí wọ́n ṣẹ̀wọ̀n? Àwọn tó mú Mohbad travel allegedly ṣé wọ́n ti ṣẹ̀wọ̀n rí àbí wọ́n ṣẹ̀wọ̀n allegedly? Kí ni wọ́n ṣe tí wọ́n fi ṣẹ̀wọ̀n? Àwọn tó gbé Mohbad tó adopt ẹ̀ kúrò lọ́wọ́ ọ̀gá ẹ̀, ẹ má gbàgbé pé àwọn tó ti ṣẹ̀wọ̀n rí ni wọ́n ṣe ẹ̀wọ̀n rí allegedly, wọ́n ṣe ẹ̀wọ̀n lórí ọ̀rọ̀ drugs. Ṣé wá rí àwọn tó gbé Mohbad kúrò lọ́dọ̀ Naira Marley, àwọn náà ṣẹ̀wọ̀n lórí ọ̀rọ̀ drugs. Wọ́n dẹ̀ fi ń kọ́ Naira Marley lọ́rùn. Ẹja máa gbọ́. Nísìnyí ó fẹ́ parẹ́ ìwọ náà wò ló. Nígbà tóun feel bẹ́ẹ̀ nígbà yẹn ni so Mohbad confide nínú ọ̀gá ẹ̀ tí ò sí pẹ̀lú ẹ̀ mọ́ bá mo ń feel bẹ́ẹ̀ ni pé ìwọ ló ń lé mi, ìwọ ló ń nà mí kiri, mo ń feel bẹ́ẹ̀ nígbà yẹn, of which it was Gistlover doing all this to that boy. It's just this. Mi ò tẹ́ mọ̀ mo fẹ́ explain fún yín ọ̀nà. Mi ò mọ̀ bí mo ṣe fẹ́ explain fún yín látijọ́ tí mo ti kúrò lọ́dọ̀ yín, gbogbo òye mi mọ́ àwọn tó tàn mí lọ. Nǹkan ni wọ́n máa ṣe ju ẹ̀mí mi lọ. Ṣé rí lẹ́yìn fídíò yìí mo fẹ́ gbé evidence kan wá. Ẹ máa fọ́tàn pátápátá ń sìn. Ó ṣẹ̀ṣẹ̀ yí ẹni. Gistlover ló push narrative yẹn. Ó ní àwọn aláròye tó ń lò, ó ní TVC tó ń lò, ó ní àwọn kò níṣẹ́ tó ń forí wọn gbé ikú àti àrùn tó ń lò. You don't understand? Tí Mohbad bá fi ọ̀gá ẹ̀ lẹ̀ pẹ̀lú ìjà kò ní confide nínú ọ̀gá ẹ̀ pé ó ń ṣe òun bẹ́ẹ̀ nígbà yẹn. This guy is going through a lot. Ọ̀gá ẹ̀ dẹ̀ mọ̀ wọ́n máa pa. Sórí nǹkan tí Naira Marley ń ṣe ń bí kò yàtọ̀ sígbà tèmi náà sọ pé ẹ má pa ẹnu ìṣó, tẹ́ ẹ bá pa orun yín ló wà. Bó yàtọ̀ ní wípé Naira is not a blogger, but for record purpose Naira record conversation yìí. Tó bá jẹ́ pé Naira ló rán ọ̀yàn lọ́nà, Naira ò lè pè. Tí Naira bá dẹ̀ pé tó bá ṣúọ̀ fún Mohbad pé Naira ló rán ọ̀yàn lọ́nà òun, kò ní máa ní mò ń fi bẹ́ẹ̀ gbà yẹn, ó máa gbé ṣépè ní straight. Mo lórí burúkú ẹ, ṣé ò ti rán mi lọ́nà ọ̀yàn rí ni, ṣé ò ti rán mi lọ ṣe gbádùn. But nínú conversation gbogbo Mohbad, there was not a place tí Mohbad lè sọ wípé Naira Marley ti rán àwọn lọ́nà ọ̀yàn rí. It was only Gistlover in history Nigeria tó ní instrument tó wà lọ́nà ọ̀yàn kiri.
ó ṣẹ̀ṣẹ̀ yẹ ni ṣó ti ń yé yín. bọ́n ṣe set ẹ̀ up ní white wà á rí pé nígbà tó ṣe tìdúmọ̀ta fún mi olórí burúkú ọmọ awáyé má ṣe eré kan ní àǹtí Lizzy wọ́n set ẹ̀ up ó lọ Mẹ́kà wà á rí gbogbo ibi tí Gistlover tó ti lọ lúgọ tì mí olórí burúkú bọ̀bọ̀ tó wà ní orí TikTok yẹn ló dárúkọ ẹ lọ Mẹ́kà wọ́n set ẹ̀ up ó lọ Dúmọ̀tà wọ́n set ẹ̀ up Gistlover ló sáré ródọ̀ yẹn tí Lizzy bá náà set òun up ní Mẹ́kà ṣé fúnra Gistlover ti gbé fídíò jáde fídíò tí mo kọ́kọ́ fi hàn yín bí. If Naira was really a bad boss, why didn't Mohbad want to return to him so bad after leaving him for a few years? And why did DJ Splash recently go? Mo ń bọ̀ wọ́n máa mi farabalẹ̀ analysis Njẹ Gistlover ó ti mọ̀ pé Yorùbá ọpọlọ wọn light. Suspecting Naira Marley and Sam Larry now is distraction from the real suspect meaning White Agnes. In fact, Naira Marley could be helpful in getting to the bottom. It can't be helpful anymore because Gistlover has destroyed Naira Marley's image because Gistlover knew that Naira Marley ní àwọn àṣírí kan lọ́wọ́ tí Mohbad ti fún òun ni Naira Marley ṣe jẹ́ soft target láti tètè destroy fún Gistlover kẹ́ má bàa listing ẹ rí pé first time tí Naira máa sọ̀rọ̀ Naira ní àwọn tó wà nínú ilé pẹ̀lú ẹ̀ kọ́ lọ gẹ́ẹ̀tì gbogbo wọn ẹ rí pé ó rí Gistlover tún burú láti gbà yẹn tó bẹ̀ sí ní attack Naira back to back. Now listen. Fífẹ́ ní pé o fẹ́ parẹ́ mọ́ báyìí. No, but that's like 1 hour ago ló ń feel bẹ́ẹ̀ tó tirẹ̀ mọ́ níyà tó bá parẹ́ bẹ́ẹ̀ ń sìn kí ló bọ́ máa sọ ọgbà tó ti ṣe fídíò rẹ̀ di pé Naira Marley fẹ́ pa ẹnu bẹ̀rẹ̀ nígbà bá ṣe tó bá parẹ́ ní bàtú tó bá parẹ́ níbẹ̀ yẹn sìn tó. má gbàgbé pé the same thing náà sọ pé nothing must happen to Fola, nothing must happen to Fola. You see how Gistlover, you see how she play games. You see how Gistlover play games. Nothing must happen to Fola. Lizzy and Johnny Latifu. Nothing must happen to Fola. You see the game. Let's see. I'm just looking after you. I need to look after you. I've told you already. Emma Binusa, I want you to look after yourself. I have told you already. Kini Naira Marley so. You shouldn't be stressed. Be free. Do what you want. You shouldn't be stressed. Be free. Ó ṣe jẹ́ pé ìgbà tó kú lọ́dọ̀ Naira Marley ló wá stressed. Naira Marley wá dàbí bàbá àsàlẹ̀. Lókè ọmọ tí mo fẹ́ràn ni tó bá gbọ́ voice Naira wà ní pé Naira desperately want Mohbad back. Naira àti torí nǹkan tó ń ṣẹlẹ̀ sí Naira favourite ẹ̀ ni Mohbad náà lọ́fẹ̀ẹ́. Sórí àwọn tó ń jowó Mohbad lọ́dọ̀ Naira ló ta Mohbad fún Gistlover. Àwọn lórí nígbà tí kéèsì ṣẹlẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní yọ̀sẹ̀. Àwọn ọ̀tá Mohbad gangan nìyẹn. They were never friends to Mohbad. They all gang to kill that boy out of enviness and jealousy. See, Naira Marley, sórí bọ̀bọ̀ yìí, victim ni bọ̀bọ̀ yìí, àbí àmọ́ tó bá fẹ́ jèrè ọmọ ẹ. Àwọn ọmọ yín tẹ́ ẹ bá fẹ́ kọ́ gbókun wọn wálé, ẹ má ní kọ́ bully Naira Marley or Sam Larry. Let's face the reality. Now, ẹ jẹ́ ká máa gbọ́ lọ. To do and say what you want to say. Say it. If you say Wunmi, oya ma lole, daddy me ma ti wà ẹjọ́. Say what you want to say. If you want to say Wunmi, wa ma lole yín. Kini kan say it, be free. You wouldn't feel like, I know you said you feel like nobody likes you, Abi. But if you can't feel like, if you feel like nobody likes you, it's not a reason for you to kill yourself. Do you get? Because they're not sure. We'll heart-to-heart conversation.
Naira Marley ò tiẹ̀ sí nínú picture as a threat. It was Mohbad and his family are the real threat to his life, not this guy. Otito la gbé dání. You don't understand? Tí tá bá rí àgbàlagbà kọ́kọ́ tó lè bá wa listen sáwọn evidences yìí láti lè save Naira àti Sam Larry. Ṣé bẹ́ẹ̀ náà lọ́mọ táwọn ọmọ tí inú are worst. They're not showing it that they don't like you. Because don't prove at the end they won't like it here. You walk off feel better, you know, trust it. It's something in the back of your mind. Lati erase. Yeah, I'm trying to erase it. I'm trying every birthday. I'm trying to share it around. Move around. But you're locking yourself now. Interesting. Now. Ẹ jẹ́ ká wo ilé. Ṣé rí evidence tí mo fẹ́ gbé wá fún yín nísìn. Tó bá wà highly intelligent kò lè yé. Anyway, I'm here. Láti tún fún yín. Now, come. Gistlover sọ wípé justice for Mohbad. This is the last show Mohbad did in Ikorodu, and the show is for the general Kini Gistlover. You all know this was the genesis of all this wahala. See what his friend that had a fight with him that night, Shengbo, on stage, and was said to have hit him with something which led to the swallowing hand, where in come the nurse before the nurse and hospital came. Which one is the nurse and hospital came into the picture? Dear Nigerian Police Force, I hope you will all have invited the owner of the brand. They will help in your investigation. Now, Gistlover, you want Nigerian police to investigate àwọn tí Mohbad lọ kọrin fún. Then kí ló dé tó ṣe rántí wọn mọ́? Now, kí ló dé tó ṣe rántí wọn mọ́? Because mo rántí dáadáa pé àwọn tó lọ kọrin fún kì í ṣe Yorùbá. Mo rántí dáadáa pé àwọn tó lọ kọrin fún wọn kì í ṣe Yorùbá. Àwọn tó gbé lọ síbi tó ti lọ kọrin wọn ṣe Yorùbá. So ti dákẹ́ lórí àwọn yẹn. Okay, let's move on. And they should be able to give a proper account of the fight that happened that night at the Ikorodu event. On top this matter, say no justice, no peace, no pain. Now, Mobo. So Gistlover elo ló gbà láti silence lórí àwọn tó gbé lọ sí Ikorodu lọ kọrin, àwọn tó dàbí manager ẹ̀, àwọn tó gba owó orin ẹ̀. Èló ló gbà níbẹ̀ yẹn? Because tó bá gba owó ó ní silent lọ́wọ́ àwọn, ó ní silent lórí àwọn tó gbé lọ sí Ikorodu. Mo dẹ̀ dúpẹ́ pé orúkọ Sam Larry àti Naira Marley kò tí jáde níbi. Now let's go to another evidence. An evidence kan tí mo gbé bọ̀. Country aside the record label boys as ever young boys recruit helps carry kí n tó kọ́kọ́ lọ sí ilé. Ó ní kan tí mo fẹ́ lọ. The fought hard, try to get Kini boys started from the street of Ikorodu. You know those days of making a lifestyle. Gistlover, ọ̀rọ̀ tó ń sọ níbí báyìí jẹ́ kí n kà fún yín. JLB Nation, it's with so much pain I'm typing this. Reason is that this boy really fought hard. He tried so hard. He gave death a tough time, but death won at last. Mohbad was one of the
young street boys who rose to stardom from the street of Buruju. You know those days of making a freestyle and boom, it goes viral. Online, here are some of his throwback video of his early life. One way or the other, his freestyle video went viral. He got noticed and got signed to a record label named Malia, music owned by a certain Peckham drug lord. Gistlover, you already named Naira Marley drug lord. Now, listen. He's a drug lord. Name Assis, whatever, alongside Imole. Assis signed other young artists too, and Itan was going on smoothly. Gistlover, only Assis signed Mohbad, another young artist, and everything was going smoothly. Not until when you, Gistlover, step into the house. Magbo yo. Sori ko jawon bi oni gbogbo e nlo. Oni everything nlo. Ibi to mo e ti ní problem. Ìgbà tí Gistlover lọ ọ̀dọ̀ wọn. Magbo. Oni kini kokan oni ke only alongside Imole Assis signed other young artists, and Itan was going smoothly in the record label. Little did they know that there is more to just being in a record label and singing song alone. Since the record label is owned by a drug lord, there are so many certain sacrifices you need to do so as to stay relevant. Gistlover, this profile here belongs to the new signing of Mohbad, not Naira Marley. Not Naira Marley. Listen good. Only since only in the record, little did they know that there is more to record label is owned by Kini. You need to be so stay relevant in the record label. First is you are initiated into peddling of drugs. Gistlover, are you trying to tell Nigerians this is reverse psychology? Gistlover, tó bá jẹ́ pé Naira Marley fi Mohbad gbé drugs, ó yẹ kí fóònù Mohbad ti sọnù nígbà tó wà lọ́dọ̀ Naira Marley. Ìdí tó ṣe jí fóònù Mohbad, Gistlover, òun ni wípé àṣírí drugs tó ń fi gbé òun fẹ́ kó tú. Kí ló dé tó ṣe delete iCloud ẹ̀? At least iCloud ò wà deleted nígbà tó wà lọ́dọ̀ Naira Marley. Odidi fóònù ò dẹ̀ sọnù nígbà tó wà lọ́dọ̀ Naira Marley. Àbí nígbà tó kú lọ́dọ̀ Naira Marley tó bọ́ sí side títí ní fóònù ẹ̀ sọnù, ní iCloud ẹ̀ sọnù. If you guys are not into drugs, tó bá dẹ̀ wo àwọn iṣẹ́ tó ń ṣe Gistlover, wà rí pé àwọn iṣẹ́ tó ní ṣe pẹ̀lú ká pàdé èèyàn láti dọ́gbọ́n ta drugs ni. Wà rí pé ìjọ́ tó ti dáyé ò ṣiṣẹ́ kan pàtó, ò wáṣẹ́ kankan ṣe rí Gistlover. Àwọn iṣẹ́ bíi wèrè, iṣẹ́ kẹ́ẹ̀kọ́ èèyàn jọ, kẹ́ẹ̀kọ́ ẹran jọ, kẹ́ẹ̀ fi máa dọ́gbọ́n ta drugs. Gistlover, ẹ̀yin lẹ tí Mohbad kó dárúkọ Naira Marley tó rẹ̀ tí mo pé fẹ́ pa kẹ́lẹ̀ lo fídíò yẹn fi kọ lọ́rùn. Yes or no? For the fact that Mohbad iCloud and WhatsApp and phone number did not get lost at Naira Marley's house, I will pick you, Gistlover, as the drug lord, not Naira Marley or Sam Larry. Because if truly Naira Marley and Sam Larry does drugs, they hold it with their chest. But you, Gistlover, you were forced to steal that guy. You took his phone, you deleted his iCloud. To do what? To clean up evidences that will show that you, Gistlover, are into drugs. Only you will soon take an oath of secrecy. Only there are some certain sacrifices you need to do so as to stay relevant in the record label. First, you are initiated into peddling of drugs. Second, you will also take an oath of secrecy, never to reveal things going on in the label.
That is the new label you took that boy to. The oath of secrecy you forced Mohbad to take is the major reason Mohbad was depressed. Mohbad never took secrecy anything from his former boss. Gistlover, and got on Sonibi, you are using reverse psychology. The other record label that took over Mohbad's management after leaving Naira Marley is the one that took Mohbad for secrecy and oath. That was the reason the guy was acting randomly. Gistlover, if you are not the one that gave Mohbad oath, how did you know about oath of secrecy? The way you tortured Mohbad mentally, if truly Naira Marley has taken Mohbad for oath of secrecy, Mohbad would have conversed. Gistlover, you purposely get close to Naira Marley to pick Mohbad, thinking Mohbad will give you documents or evidence or some things that will make you subject Naira Marley into public ridicule. The same concept you did to Lizzie. You get close to my friends, you get close to my workers, thinking they will give you information about Lizzie and Jory to subject me to public ridicule. You, Gistlover, you are the one that tricked Mohbad, and you forced that boy to take oath of secrecy, not Naira Marley. The same thing you did. Sariyu said Mr. Lawal took them to Ishagam to go and take oath of secrecy. Ile-Lisi ni mo lọ yìí o, mo fẹ́ lọ jà lólè ni o, ìkọ̀kan nínú ẹ̀yin ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta ẹ gbọ́dọ̀ jẹ́wọ́. The same concept, Gistlover. Same concept. Now, magbo, sorry, mo mú ẹ díẹ̀ lọ, ó lè rú, ó yẹ kí Yorùbá ti yẹgi fún ẹ tipẹ́tipẹ́. Nígbà tó ti ṣe ti Jẹ̀ṣà, kò yẹ tó ẹ pé ó ti mú ẹ lọ́rùn gidi nígbà tí Jẹ̀ṣà, ó ní ṣe ti Mohbad. You don't understand, magbo? Only their boss, who is now an ambassador to NDLA. So because Naira Marley becomes an ambassador of NDLA, the way Baba Jesha becomes an ambassador to a property company, Gistlover, why didn't you launch an attack before Naira Marley becomes an ambassador? Kí ló dé tó jẹ́ wípé time tí Naira Marley gba ambassador ni Mohbad kú. You should be questioned. Gistlover. Should be questioned. Mohbad ò ṣe kú kí Naira tó di ambassador. Ó ṣe jẹ́ pé ńgbà tí Naira di ambassador NDLA ni Mohbad kú. Gistlover, tó bá gbọ́ bí Mohbad ṣe ń confide nínú Naira Marley, he has a lot. He wanted to say a lot to Naira Marley because he knew he was going to die. That was the reason Mohbad called his father that he will be coming to his house. But immediately tí wọ́n Gistlover gbọ́ pé Mohbad ń lọ sílé bàbá ẹ̀, ó wá kó èrò tẹ̀lé lẹ́yìn kó tẹ̀lé délé bàbá ẹ̀ kó má bàa jẹ́wọ́ fún bàbá ẹ̀. Àbúrò tó ṣe fún. Yes or no? Gistlover, nǹkan tí mò ń bí ẹni wípé ibi tẹ́ ẹ padà gbé Mohbad lọ, ṣé ẹ ti ṣẹ̀wọ̀n rí abẹ́ ṣẹ̀wọ̀n rí, ẹ̀wọ̀n kí lẹ ṣe rí? Now, who is now an ambassador to NDLA, trained them all, and they were doing so well, taking and peddling the drugs. Then it got to a level of secrecy oath, and Mohbad refused. Gistlover, it was when you, Gistlover, took Mohbad for secrecy oath. That was when the boy was doing one-on-one. Gistlover, you are telling us what you did to Mohbad, but you are hanging it on Naira Marley's neck.
You know too much. If you are not the one that gave Mohbad oath of secrecy, how did you know, Gistlover, that Naira Marley gave Mohbad oath of secrecy? It is a question. Let me stop here. Let me bring one evidence now. Gistlover, hold on. Let me bring one evidence now. Let me bring one evidence now. Gistlover, come over here. I would man no baby pẹlu Otito. Now, Gistlover, ṣé o mọ̀ pé wọ́n ló ń sọ̀rọ̀ fún wa lọ pé Mohbad sá fún oath of secrecy. Now, Gistlover, come and see this. Come and see this. You said, sorry. You said, sure, really, this. Now, Gistlover, you said that very say Otin Konkolo, but you can kabi for only when the pain got intense, a nurse was invited to come treat him at home. Gistlover, who got them this nurse? Gistlover, who got Mohbad this nurse? Why are you protecting Mohbad from going to hospital if you are not the one that took Mohbad to oath of secrecy? Now, Mumbo only was invited to come and treat him at home, unknowingly to Mo's family. Okay, Shebo sọ pé bàbá ẹ̀ ló pa, ó tún wá sọ pé unknowingly to Mohbad's family. Now, only it was said that what was used to hit Mohbad doesn't need any medication treatment. It just need error antidote. Now, ibi tí mo ń lọ lílé. Gistlover. Gistlover, you said, and I quote, a nurse was invited to come and treat him at home. Why are you preventing Mohbad to go to the hospital if you are not the one that used Mohbad to peddle drugs? If you, Gistlover, are not the one that took oath of secrecy to Mohbad, why is it taking Mohbad so long to go to hospital? What prevents a whole celebrity from going to hospital? You now said a nurse was invited to come and treat him at home, unknowingly to Mohbad's family. Abi, it was said that what was used to hit him, what was used to hit Mohbad doesn't need medical treatment. How come you know too much? Gistlover, can you bring your face out and swear that you, Gistlover, you are not the person that sent that person that used charms to beat Mohbad in that party? Can you swear? You finished that boy from that party. The person you gave that chance to beat that boy was on a standby with camera. And that was the reason you pushed another person to offer that boy drinks. And that boy rejected. You know too much, Gistlover. You, Gistlover, you know too much. Too much. Too much. You know too much that you need to be picked for thorough investigation. You don't understand? I saw some people say, Lizzie, since you're not Gistlover, you should help police. No. People that are giving advert to Gistlover should help police.
people that are representing Gistlover to collect donation and going to people's houses for interview should go and help Nigerian police and give Nigerian police thorough materials to get Gistlover. If I did not have access, why? If I didn't have access to you, why will I be representing you? If I did not have lion share, why should I be representing Gistlover? Gistlover. People that you are advertising for, people that are taking advert to you, should help Nigerian police to get you. And those that are representing you, those you are sending to people's houses, should help Nigerian police to get you, Gistlover. Now, you said, unknowingly to most family, that you, Gistlover, what you sent people to use in beating Mohbad does not have antidote, error. It was said that what was used to hit Mohbad doesn't need any medical treatment. Is that the reason why you order the family or the people staying with Mohbad not to take the boy to station, not to take the boy to hospital? Gistlover, definitely nǹkan tó rán wọn kàn fi gbá ọmọ yẹn. Àwọn tó rán wá tí Son Jones tó rán tẹ́ ń pariwo nothing must happen to Fola. Àwọn tó rán lọ́nà Mohbad, àwọn ló rán fi oògùn gbá Mohbad. Ó dẹ̀ order pé wọn ò gbọ́dọ̀ gbé lọ hospital kó má bàa rí ìwòsàn. You know too much. Now, you said what they use doesn't need any medical treatment, it just need error antidote. Long story short, after the injection, the pain still did subside. That was how they arranged to take him to the hospital, and he breathed his last. When? Gistlover, ọjọ́ wo ni ó ti rán èèyàn kí wọ́n fi oògùn gbá Mohbad? Ó ṣe jẹ́ pé ẹgbẹ́ náà sì wálé ni ẹ ṣe gbé lọ sí hospital. Gistlover, ó wá ní pé ẹ fẹ́ gbé lọ sí hospital, ó wá kú. Ṣé hospital ló kú sí? Ṣé inú mọ́tò tẹ́ fi hàn wá pé ó kú sí ló kú sí? Àbí ilé ló kú sí? Torí ikú mẹ́ta lẹ sọ pé ó kú báyìí. Ẹni wọ́n fún ní injection, ó kú sílé. Ẹni wípé ẹ gbé lọ sí hospital, ó kú sí hospital. Ẹ tún sọ pé ẹ fi oògùn gbá. Oògùn tẹ́lẹ̀ fi gbá kò ní ẹ̀rọ. Ṣé Sam Larry ló fi oògùn gbá? Ṣé Naira Marley ló fi oògùn gbá? Àbí ìwọ Gistlover tó mọ̀ pé oògùn tó fi gbá kò ní ẹ̀rọ? Ta ló rán wọn lọ fi oògùn gbá? Because you, Gistlover, if you are innocent, àwọn tó wà láyìíká Mohbad, ó yẹ kó lè gbé Mohbad lọ hospital forcefully. Are you not sure that you, Gistlover, you are the one ordering everybody in that house not to take that boy to the hospital, and that is why you are shielding them from justice? Gistlover, wàá rí pé àwọn tó wà pẹ̀lú Mohbad lọ́jọ́ tó kú, gbogbo ìgbà tó fi wà, àwọn náà 15 ló wà pẹ̀lú ẹ̀. Di ọ̀la Gistlover ń cover àwọn ni. Then Gistlover, let me tell you this. Kó lè bá mọ̀, àbọ̀ ẹ̀ lọ́rọ̀ wọn, àbọ̀ ẹ̀ níbi báyìí. Tí ò bá ń ṣe wọ́n ló gbé drugs fún Mohbad, kí ló dé tó ṣe sọ̀rọ̀ nípa àwọn tó gbé Mohbad travel? Allegedly. Tí ò bá ń ṣe drugs lè gbé travel for, allegedly. Why are you not discussing about when you travel? So traveling never neat as you claimed. Ẹ ló lọ kọrin. Venue wo ló ti lọ kọrin? Because tó bá lọ kọrin, a ṣáà rí venue tó ti kọrin. Àbí bẹ́ẹ̀ kọ́?
so ṣé iṣẹ́ tó yẹ kí Mohbad ṣe tí ò rí ṣe fún yín ṣóun lẹ fi ti bí ṣe nísìn ẹ̀yin èèyàn ibi tá a máa continue wá continue. Now I have reached out to the wife and she confirmed the fight with the friend. The same friend has a strong link with Naira Marley. Gistlover, if the friend can have strong link to Naira Marley, then the person you call in Mohbad's family also have strong link to you. Those that refuse to take Mohbad to hospital also have strong link to you. Ẹni pé Mohbad ò like hospital àmọ́ ńgbà tó lọ sọ́dọ̀ NDLA tẹ́ wọ́n lọ fún lómi mú ó lọ sí hospital àbí kò lọ sí hospital. Àwọn tó wà pẹ̀lú Mohbad lẹ́yìn tó fi oògùn gbà ṣé wọn ò ní strong connection pẹ̀lú ìwọ? Báwo lèèyàn 15 ṣe máa wà pẹ̀lú èèyàn tí gbogbo 15 yẹn ò dẹ̀ ní lè gbé èèyàn kan ṣoṣo lọ sí hospital? Definitely they have strong link with you. And ìwọ ló dé ọ̀dà wọn. Did anybody see any venue níbi tí Mohbad ti kọrin ní Amẹ́ríkà bí Toronto kó tó jáde láyé? Ǹjẹ́ a rí anywhere tí Mohbad ti kọrin lẹ́yìn yìí tó ti bá Naira Marley kọ tí gbogbo ayé rí? Gbogbo travelling tó kù tí Mohbad lọ lẹ́yìn tó kúrò lọ́dọ̀ ọ̀gá ẹ̀ ẹjọ́ ẹ fún wa ní venue tó ti kọrin. So ìwọ Gistlover ẹni lọ fọmọ ẹgbẹ́ drugs and you have strong connection with those that with that boy. Ká má rí èèyàn kankan nínú èèyàn 15 tó máa pe bàbá ọmọ yẹn àbí tó máa pe ọmọ yẹn ní èèyàn 15. Níbi tẹ́rù ń bá ẹ̀dẹ́ kó má bàa jẹ́wọ́ ọ̀rọ̀ drugs yẹn. Gistlover tó bá ní kí ló mú ẹ tó fi jẹ́ kó gbé Mohbad lọ sí hospital. What is Mohbad doing with 15 people in his house? Are you telling us that those 15 people, part of them are your representative monitoring Mohbad not to speak up of secrecy of the oath of the drugs to Fomolomobi? Guys, Odaru, Mamu Ilola, let's continue to Let's continue to We'll continue to know. Is my explanation making sense? You see that I'm not here to bring anybody down. I'm not here to castigate anybody. Mo ń gbé evidence tèmi wá tó ṣe fún èmi. Mo fi ń back tí Mohbad. Kí ni 15 people ń ṣe nínú ilé Mohbad? Definitely, Gistlover, you are waiting patiently for Mohbad láti kú kó lè bá gbé àṣírí yẹn lọ sí ọ̀run. Ó mọ̀ pé ọmọ yẹn wà vulnerable. Ó believe pé bàbá ẹ̀ ò lówó lọ́wọ́ ṣùgbọ́n bàbá ẹ̀ lọ́lọ́run. Tó bá jẹ́ pé mi ò máa ṣe show ẹnu ìṣó ló bá lò Gistlover, kí ni èèyàn 15 ṣe nínú ilé Mohbad? Àwọn wo ló plant sínú ilé ọmọ yẹn títí tí ẹ̀mí fi bọ́ ní ẹnu ẹ̀? Tó bá wò ó sìn wá rí pé àti Sam Larry àti Naira Marley wọn ò appear rárá, bó ó ti gba owó káàkiri, ó ń gba donation ẹ̀ lówó ẹ̀,
ó kàn wípé okay jẹ́ kó o dẹ̀ ti ní fídíò Sam Larry lọ́wọ́ o ti dáhùn fídíòs yẹn lọ́wọ́ àbí Gistlover kí ló mú ẹ tó fi post wípé Mohbad kọ́ ló lọ́mọ ìyàwó ẹ̀ ta ló wá ní ète àti pa Mohbad inú Sam Larry tí ò sọ pé Mohbad ló lọ́mọ àbó nǹkan àti wọ́n Gistlover tó jẹ́ pé bí lédi yẹn ṣe bímọ gbàrà ó post ẹ pé Mohbad kọ́ ló lọ́mọ. Gistlover kí ni èèyàn 15 tẹ̀lé Mohbad ṣe nínú ilé plus kí ló dé tí ìyàwó Mohbad ṣe tẹ̀lé lọ sí ibi tí ó ti lọ kọ́ ilé kò jù mo dẹ̀ gbọ́ pé wọ́n gbé ọmọ dání ṣé o mọ̀ sọ pé kí ìyàwó àtọmọ ẹ̀ tẹ̀lé lọ torí wípé nínú fídíò kan tá a gbọ́n sìn ìwọ ló ìyàwó ẹ̀ ló pòsẹ̀ ìyàwó ẹ̀ ní kó má sọ fún ọ pé kóun gbé ọmọ sá lọ sílùú òyìnbó káwọn jọ lọ máa gbé. Did you actually using the wife and the boy, I mean the son, láti dè lọ́rùn ọwọ́ mú pé tó bá fi lè jẹ́wọ́ ìrìn àjò ìyàwó àtọmọ ẹ̀ máa lọ sí because ọmọ tó ń sọ yìí kéré gan kò yẹ kó gbérú ọmọ bẹ́ẹ̀ yẹn lọ sí show tó bá gbérú ọmọ bẹ́ẹ̀ yẹn lọ sí show Gistlover you should be the suspect. Oh, understand ọmọ yẹn ṣẹ̀ṣẹ̀ dé ó lọ kọrin ṣé ìyàwó ẹ̀ ní mánéjà ìyàwó dẹ̀ ń tọmọ òkókó lọ́wọ́ báwo ni ìyàwó tó ń tọmọ òkókó lọ́wọ́ ṣe máa gbé ọmọ tí ò tí ì pé ọdún kan tẹ̀lé ọkọ ẹ̀ lọ sí Ìkòròdú lọ kọrin. Gistlover, are you that so desperate for Mohbad not to confide in anybody? Oath of secrecy. So you are now telling me, don't worry, I will continue. Ṣé bó wá ẹni tó fẹ́ pa ọ̀tá mi? Of course, I will expose you so that if anything happens to me, ayé àmọ̀pá àdó tó ṣe àmọ̀pá Gistlover feel that place. Òun ló máa mú dáadáa. Èmi kọ́ la lákọ̀ọ́kọ́. You have a lot of victims. Gistlover. Ṣé o táwa ń ṣe tí irun kan bá tú lára mi? Feel that place. The world should hold you responsible. And all your cattle, all your papa. Kí ni ọmọ 5 months àti ìyá ẹ̀ kí ló ń ṣe tẹ̀lé bàbá ọkọ? Gistlover ibi tó tẹ para ẹ̀ níbi tí wọ́n ti ń fi oògùn náà Mohbad láyà. Why did you instruct them to take video of that place? Then Gistlover ẹni tó ń fi oògùn gbá Mohbad ní kún àtàyà ọ̀gbọ́n tó ń fa báyẹn why tó ṣe munch picture wọn kò declare wọn wanted if you are not the sender. Ìgbà náà ń pa ẹnìkan ń pa ọ àbí kí ni ìgbà náà ń pa àbí kí ni wọ́n sọ ẹni tó bá ní kò ń pa mí àgbàkú mi kú ẹni tó bá lóun fẹ́ pọ̀ ọmọ mi àgbàkú ọmọ mi kú ẹni tó bá fẹ́ pọ̀ ọkọ mi àgbàkú ọkọ mi kú. For the wife to carry their only son and follow that boy to that event, Gistlover, you don't understand? Why did you have video of where they are using charms to beat Mohbad? After beating Mohbad, Abi, the only friend, over 15 people living with Mohbad.
none of them follow Mohbad to party. How come that the one that follow Mohbad to party, that one need to come down from the middle of the road? And when that one now forget his back, he called the wife, and the wife said, do not come yet. Gistlover, ṣé òun retí oògùn tẹ́ fi gbà ní party kó down dáadáa ni? Why did the wife say, do not come yet? Why is nobody following him to that party out of those 15 people? Inú èèyàn bíi 15 tó ń bá ẹgbẹ́ tó ń bọ́bọ́ ẹgbẹ́ nulé, ọ̀rẹ́ ẹ̀kan ṣoṣo ló tẹ̀lé lọ. Ọ̀rẹ́ ẹ̀kan ṣoṣo yẹn tún wà bọ́ọ̀lẹ̀ ó gbàgbé báàgì. Gistlover, ṣé o fẹ́ sọ fún mi wípé ọjọ́ ìran ọpọlọ ọmọ yẹn ti kú? Oògùn tó rán wọn tó fi gbà. Nígbà táwa sọ pé kí wọ́n fẹsẹ̀ létọ̀, ìwọ Gistlover wá lọ ya fídíò bí tó ti ń ṣàgẹmọ, àwọn yẹn wá pariwo ìmọ́lẹ̀. Gistlover, àwọn tó ń bẹ pariwo ìmọ́lẹ̀ yẹn, ìmọ́lẹ̀, a ní pé kí wọ́n búra pé ẹni tó bá pa Mohbad, àwọn yẹn wá pariwo ìmọ́lẹ̀ níbi agẹmọ. Ṣé bọ́n ṣe máa ń fi èèyàn bú nìyẹn níbi agẹmọ? Then Gistlover, tó bá mọ̀ nípa ẹni tó fi oògùn gbá Mohbad, báwo ló ṣe ní access sí fídíò agẹmọ tó post? Àwọn alágẹmọ kẹ̀dẹ̀ ni wọ́n fagẹmọ wọn ṣeré. Tó bá dẹ̀ fẹ́ lọ búra nídìí agẹmọ, ẹ máa pe orúkọ ẹni tẹ́ ẹ fẹ́ lọ fi búra, orúkọ ìyá àti bàbá ẹ̀ nídìí agẹmọ. Tó bá fagẹmọ ṣeré, agẹmọ á gé ẹ wẹ́lẹ́wẹ́lẹ́. Gistlover, those boys shouting ìmọ́lẹ̀. Then Gistlover, Gbogbo tó fi nǹkan gbá Mohbad, tó fi nǹkan gbá lára ní pátí yẹn, kí ló dé tó ṣe declare bọ̀bọ̀ yẹn wanted láti close to 2 years? Nínú àwọn 15 tó ń gbé nínú ilé ẹ̀, tó ń gbé nínú ilé Mohbad, ṣé kìí ṣe pé ẹ hold the ransom gan títí dijọ́ tó fi kú? Because trip tó lọ tó dé yẹn, why téèyàn 15 ṣe máa gbé nínú ilé ẹ̀? Tí o bá sí pé ẹ hold the ransom, ẹ ń wait patiently kó lè gbé àṣírí lọ sí ọ̀run. Gistlover, ṣé nǹkan tẹ́ promise àwọn tó ní ọmọ yẹn náà ni wípé ẹ máa sọ wọ́n di superstar as usual, ẹ máa mú wọn mọ àwọn èèyàn as usual, ẹ dẹ̀ bá wọn gba donation as usual? Ṣé nǹkan tẹ́ fi dí àwọn family lẹ́nu náà? Now Gistlover, ìwọ náà sọ pé wọ́n fi oògùn gbà ni, àbí? Àwọn tó fi oògùn gbá Mohbad gẹ́gẹ́ bó ṣe sọ, kí ló dé tó ṣe declare fèsì bọ̀bọ̀ yẹn wanted? Kí ló dé tó pé Sam Larry àti Naira Marley tí ò sí Nàìjíríà lọ́jọ́ tó kú ló ní pé àwọn ọlọ́pàá Mohbad? Because mo rántí pé ńgbà tí dùnmọ́ àtàṣẹlẹ̀, onímọ̀jí 91,000, onímọ̀jí gold, oní reverse transfer, oní fake transfer, àbí Gistlover, oní fake transfer, oní reverse transfer. Oye, o tún ní mo dúpọ̀ clothing line lórí 91,000 naira. O tún wá gbé fún TVC tẹjọ máa ń pààyàn, ọbẹ̀ broadcasting, o dẹ̀ wá àwọn bloggers ẹgbẹ́ ọbẹ̀ broadcasting. Ṣé o mọ̀ pé the same concept ló fi broadcast òkú Mohbad? O dẹ̀ divert attention from one point to another point to another point.
Njẹ Gistlover nígbà tí Mohbad kú ṣebí ìyàwó Mohbad lè kó fi péèjì ara ẹ̀ ṣe accountability ikú ọkọ ẹ̀. Then why did you become the spokesperson? Tí o bá sí wípé àṣírí tí Mohbad gbé lọ ọrùn o tún ṣe ń protect àṣírí yẹn further. Gistlover, if your hands are clean from Mohbad's death, why did you suddenly become the wife spokesperson? Then Gistlover, who did you instruct to take Mohbad's phone and delete Mohbad's iCloud? Who among the 15 people? Because when he was with Naira Marley, his phone never got lost, his iCloud was never being tampered with. Why is it that when he was with you, why did you steal his phone? What are the reasons behind deleting his iCloud? Then Gistlover, all the video on Mohbad's phone, how did you get hold of them? Because it was Mohbad's phone they were using to snap Awon, ohun, nǹkan tí àwọn ọmọ Naira Marley àwọn Samulari tó fóònù Mohbad náà fi yàbá olóyè lọ́wọ́ títí ẹ̀. So definitely nígbà tó ti mú fóònù Mohbad ọwọ́ títí ẹ̀ ló wà. So you instructed people close to Mohbad to pick Mohbad's phone. A true activist doesn't beg. True activists, they don't beg. They don't beg for ransom. They don't beg for donations. They go all out. That is why they respect us and honored us with activists. Ajajagbara. What I'm doing right now, I'm not expecting anything in return. And I don't want anything in return. If I see Naira Marley or Samulari, I will give them money. I don't need money from them. And we go all out, fearlessly, to bring judgment, justice. An average activist are extremely average in most of. If you are not brilliant, you can't claim to be an activist. Because o fẹ́ lọ jàjàngbara fún yàn, o dẹ̀bẹ̀ sí ní fáwọn èèyàn tọrọ bára. Gistlover, what did you delete from that boy's iCloud? The world need to know. The same boy tó lóun rí mi tí mo lọ jí aṣọ. Ṣé bẹ́ẹ̀ sọ pé Mohbad fi ẹsẹ̀ rẹ̀ wọlé? Àbí wọ Gistlover kọ́ ló post wípé Mohbad fi ẹsẹ̀ méjèèjì rẹ̀ wọ hospital. Láì sódà rẹ̀. Ẹ̀yin tẹ́ ń sanwó ilẹ̀ dá ẹ náwó sókè. Mo ti kó fáìlì fún Gistlover. Real. See you tomorrow. Ẹ ṣí ẹ̀ṣọ́ yìí kó lọ kárí. Forget the messenger. Spread the message. You can hate Lizzy. I don't care. But let's save other children from hand of Gistlover and people like Gistlover in the society. That is why I said, forget the messenger. Spread the message. Ẹ sọ fún ọkọ yẹn, sọ fún ìyàwó yẹn, sọ fún ọmọ yẹn. Ẹ̀yin náà ẹ jókòó kẹ́ brainstorm. Brainstorm. I don't want to be the only one talking. Next time, tí máa ṣe show, mo fẹ́ kẹ́ máa fún mi ní idea in the comment section. When we talk about drug cartel, it's Gistlover.
not Naira Marley. Is what? Gistlover, not Naira Marley. Gistlover lọ fún extreme láti proof ọ̀rọ̀ drugs toro gbowó lọ́wọ́ àwọn èèyàn kọ̀ọ̀kan tó yẹ kó mention. Gistlover go extreme láti dọ̀rọ̀ drugs lé Naira Marley lórí, bó tó bá jẹ́ pé Naira Marley ń fi Mohbad gbé drugs, Mohbad àti jẹ́wọ́, Gistlover máa ti ní evidence. But instead, Gistlover ló lọ ń fi Mohbad gbé drug tó wá yan èèyàn tí kò máa ṣọ́ kó má bàa sọ fún yàn, níbi tí Gistlover stop Mohbad dé kò jẹ́ kó gbé lọ sí hospital nígbà tó need medical help. Gistlover, that is height of nǹkan tó ṣe tó yẹ kó lẹ̀ lóko, any slightest place tó bá rí ẹ kó lẹ̀ lóko pa. Gistlover, you deny that boy from receiving medical attention, or because you were scared of him exposing your drug cartel business. How can 15 people be with one person? Order nurse wa, and the nurse did not live in Agege. The nurse did not live in Ikorodu. The nurse said is in Cotonou, Abi. The nurse was not around though. They waited for the nurse. They waited for the nurse. Gistlover. They waited for the nurse to buy time, so that nǹkan tẹ́ fi gbà á lè tètè pàdánù. Then Gistlover, if your hands are clean, why are you so desperate making one see Mohbad? Ṣebí ìwọ ló ní kó hu, ìwọ ló fi ń gba owó, ìwọ ló fi ń push narrative tó mọ̀ ẹ́. Ńgbà tó kú Mohbad ò wá yọwó mọ́. Kí ló tẹ́lu ṣe múrí àwọn kan tó ní ẹ òkú Mohbad ó ti funfun bí aṣọ, kò bá funfun bí ewúro, kò bá funfun bí ewúro since tí Gistlover ti give over pé kí wọ́n wù until tí àwọn 15 yẹn àbáwọn tó súnmọ́ ọmọ yẹn tí wọ́n bá jáde láti sọ̀kú tó pa, kí wọ́n lọ sí kẹrí bí wá lọ fèsì Naira Marley àti Sam Larry. It's not gonna work. It's not gonna work. Bíbélì ní pé Ọlọ́run sọ pé èrè mi ń bọ̀ kọ́kọ́, èmi yóò sọ fún ní kálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ láti ràn kẹ́ni títí di ẹgbẹgbẹ̀rún ló máa jẹ. You destroy other people's children and you are packaging your own. Gistlover, òun tú àṣírí àwọn ọmọ ọlọ́mọ, àṣírí tí ó exist, òun create àṣírí fún àwọn ọmọ ọlọ́mọ, ó dẹ̀ bu àṣírí ọmọ títí tó máa gbé sìn. Kí ni èèyàn 15 ṣe nínú ilé Mohbad? Kí ló dé tẹ́ ṣe dúró de nọ́ọ̀sì tí ò sí Nàìjíríà láti buy time? Is a question. Ẹ rí pé mi ò lọ fún nurse, ẹ rí pé mi ò indict anybody nínú show mi indict ìyá, mi indict ìyàwó, mi indict nurse, mi indict ọ̀rẹ́ kankan. My question is, why are you waiting for nurse tí ò sí ní Nàìjíríà níbi gbogbo àgbáyé ṣe tó? Onígbà tó lọ fún lómi mu lọ́dọ̀ NDLA ó lọ sí hospital, ẹ wá sọ fún wa pé kò fẹ́ lọ sí hospital nígbà tó wọ́n ti gbà. Ignore the messenger, spread the message. Let the whole world know the truth. Gistlover le ma fi reverse psychology bawata. We don't know Gistlover's next victim.
tó bá jẹ́ pé ọ̀tá mi máa kú sínú ìdúmàtà bí Gistlover ṣe máa push narrative fake transfer nìyẹn or reverse transfer or gold theft. Bó ṣe máa push another narrative nìyẹn. Good night, guys. Good night.